ìwà àtẹ̀rẹ̀rẹ̀ láyé wá ṣamọ̀nà wa ká má ṣe dáhùn ṣe. Àṣebá kíbà tẹ o ọjọ́ fi òdùdú wa gbogbo ọba ayé ẹ wá ṣamọ̀nà wa ká má ṣe dáhùn ṣe. Nílé ayé Olódùmarè ọba ọ̀run àti irúnmalẹ̀ pátápátá gbogbo ọba ayé ẹ wá ṣamọ̀nà wa ká má ṣe dáhùn ṣe. Ọkọ mi máa bàrà jẹ́ ọ̀nà ẹ̀wọ̀n. Ìyá mi máa sùn rántí. Mo ń bọ̀ inú wọlé. Ìyá mi máa sùn lọ́rùn. Ìnira burúkú. Màmá, ẹ̀ráyé mi ló ń jù lọ. Mami, kò tí ì bímọ. Dákun, jọ torí Ọlọ́run, èyí kan ló máa dé. Mo tún máa dáhùn. Ọ̀tọ̀ mi ti
ìyá mi wọ́n sùn ṣàánú mi o ìnira yìí pọ̀ o ẹ jọ̀ọ́ yéé. ìyá mi o yéé ẹ gbà mo ti dà. ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ dúdú ẹ̀sán ìyẹn sọ́jọ́ ọlọ́run ní kẹ́kẹ́ ẹ̀là ó lajú ọ̀run gàràràràràràràràrà ilẹ̀ ìyẹn ń dò bírípo ọmọ ènìyàn wọ́n ṣe bó ti tán bẹ́ẹ̀ ni kò parí ìtì ọ̀gẹ̀dẹ̀ lélẹ́yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni olódùmarè ẹ má jẹ́ kó nira o ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí mi ò mọ ibi tó ti wá ẹ má jẹ́ kó nira mo sì ń bọ̀ náà. arákùnrin fọkàn ẹ balẹ̀ báwo ló ṣe ń ṣe arábìnrin náà gan-an. kò tiẹ̀ yé mi náà ìgbà míì á náà wà tí á dinú mú wá nínú ni á tún di mú ọgbọ̀n wájú wá tún ní ẹ̀gbẹ́ ló tún wà bàbá. mo ti gbọ́ ewé àbíwẹ́rẹ́ ni mo já wáríwá kan wọn kì í gbénú ẹkùn dalẹ̀ bẹ́ẹ̀ ni eku àti ejò wọn kì í gbénú ilé kan náà eku jáde ejò wọlé orí gbígbẹ kó ti tútù jáde arákùnrin ẹnìkan kì í rẹrù àìsàn agbógbórí máa lọ lé. ẹ ṣe já mọ́ lọ bàbá. ọjà kò burú. ẹ jájọ mọ́ lọ. kò burú. ẹ máa rọra bàbá. ìyá tó ti kú ni. kò kú ọmọ mi Àkànmú. ìyá ṣé arábìnrin náà ti bímọ. báwo ló ṣe rí. ọmọ náà jẹ ọwọ́ kan pínpín ni. dájúdájú inú òògùn nǹkan kan wà ní ọwọ́ náà. tó di ọwọ́ ẹ̀ pínpín. ọwọ́ pínpín ni. dájúdájú pé nǹkan kan wà bẹ́ẹ̀. nǹkan kan wà ní ẹ̀. ìyá ẹ jẹ́ ká máa lọ lé. Ẹ̀dúró dè mí, mo ń bọ̀. Ṣé gbọ́ mi? Ìbà olómi òlóló. Ìbà olómi òlóló. Ìbà olómi òlóló. Ìbà olómi òkè gàgàgàgàgàgàgàgà méje 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 èyí tí mo wá ṣe lénìí ẹjọ́ bí ẹjọ́ dà ẹjọ́ òdìrẹ láì dandandan àgbẹ̀ àkùrà rú ẹ̀yin aláṣẹ ayé ẹ̀yin aláṣẹ òde ọ̀run ohun àbàmì tí ọmọ tuntun jòjòló tó dì mọ́wọ́ yìí ẹ láyé mi o. ọmọ tí ẹ gbé wá yìí àgbà ni ọmọ ni ìránṣẹ́ pàtàkì sí ni láti ọ̀dọ̀ Elédùmarè
nǹkan àbàmì tí ẹ̀ ń wò ní ọwọ́ rẹ̀ yìí Ekuro Oloja ni orúkọ rẹ̀ jẹ́. Fún ìdí èyí ẹ tọ́jú rẹ̀ dáadáa nítorí pé ìlú tí nǹkan àbàmì ọwọ́ rẹ̀ yìí bá ti wọ̀ ìlú náà di ìlú ọlọ́lá, ó di ìlú olówó, ó sì di ìlú olókìkí. Nítorí ìdí èyí ó kí ẹ̀yin ará ìlú yìí ẹ kú oríire. Ẹ wá sọ fún ọba yín kí ó tọ́jú ọmọ náà dáradára nítorí pé tí ọmọ náà bá dàgbà á tẹ ìlú tó á sì jọba ìlú náà. Ẹ ó máa pe orúkọ ìlú náà ní àròbájọ. Nǹkan àbàmì tó wà ní ọwọ́ rẹ̀ yìí èyí tí ń ṣe Ekuro Oloja yóò sì máa fi ṣe ètùtù láti jọba ìlú náà títí láéláé. Ẹ kú oríire o. Ó tó dòbọ̀ o, ó tó fọ́re. Ó tó dòbọ̀ o, ó tó fọ́re. Ó tó gàgàgàgà tó ń bẹ lókè rere. Ó tó dòbọ̀ o, ó tó fọ́re. Ó yá ká máa lọlé. Ire dé. Ó máa lè dé. Ìròyìn ayọ̀ la gbọ́. Ọba aláyé kábíyèsí o. Bẹ́ẹ̀ni bá jí erin akólú igbó, bẹ́fọ̀n bá jí ẹfọ̀n akólú ọ̀dàn, bágbọ̀nrín igbó bá jí akólú yèyé ẹtu. Erin tó jí tí òkólú igbó wọn fara kásá ni. Bẹ́fọ̀n bá sì jí tí òkólú ọ̀dàn yóò fara gbàrún ilé. Ẹgbẹ́ra ńlẹ̀. Olúwa mi ní ẹgbẹ́ra ńlẹ̀. Kábíyèsí o. Olúwa mi ní ẹgbẹ́ra ńlẹ̀. Ẹ ṣeun o. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí àjọsọ wa. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo yín ni kíní ìtọ́sí. Ṣùgbọ́n èèyàn mẹ́ta ò dúró méjì méjì ẹnìkan náà láàgbé fún. Ẹlẹ́mọ̀nà gbà. Wàá gbọ́ o. Kábíyèsí. Ìkìlọ̀ pàtàkì rèé o. Ìwọ náà mọ̀ pàtàkì nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí. Ajé ilẹ̀ wa ni. Ekuro Oloja nu. Bẹ́ẹ̀ni. Ṣé o sì mọ̀ pé ó yẹ ká pọ̀ jù báyìí lọ? Bẹ́ẹ̀ni kábíyèsí. Ṣùgbọ́n ibi tí Olódùmarè ti ń tan ìmọ́lẹ̀ sáyé kò sẹ́ni tó mọ̀. Kò sí o. Ìdí nù tá a fi mọ̀ báyìí. Ẹ ṣeun kábíyèsí. Ọwọ́ àdọ̀wọ́ ẹ o. Kábíyèsí. O gbọ́dọ̀ ṣe é lọ́jọ́ dáadáa. Kábíyèsí. O gbọ́dọ̀ ṣe é lọ́jọ́ dáadáa. Kábíyèsí. Gbogbo ibikíbi tó o bá sì gbé e sí àwa ṣe tán láti má jìnnà síbẹ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí. Bẹ́ẹ̀ni. Àyàn ò gbọ́dọ̀ yan. Kábíyèsí. Èèrà ò gbọ́dọ̀ rà o. Kábíyèsí. Kábíyèsí àti ẹ̀yin olóyè mo dúpẹ́ ṣùgbọ́n àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rù dórí kábíyèsí ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ máa ẹ tì lẹ́yìn ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kíkan ò lè dágbó ṣe. Èèyàn á tì ọ́ lẹ́yìn. wo o ṣeun sórí igbá tó gbá ní ṣe baálé àgbọn mi. Bẹ́ẹ̀ni. o rí nǹkan kọ̀ǹkọ̀ tó sì tó kọ̀ǹkọ̀ ní ṣe baálé odò. wo kábíyèsí ọba aláyé ti gbélé ilé ọlọ kò sì ní bu ọ lọ́wọ́ ojú kan ò ní ọtí èmi mọ́ sọ bẹ́ẹ̀. Àbí. Kábíyèsí o ẹ kú ọgbọ́n ọnú ọgbọ́n náà ò ní bàjẹ́. Àṣẹ. Ó ti da kábíyèsí o. Ẹlẹ́mọ̀nà o ní ṣiṣẹ́ o. ọwọ́ rẹ o. èèyàn gbé ẹni nínú èmi ní ìjọba. èmi àjàká ọkùnrin takuntakun. Òjì kùtùkùtù yọ̀dà òǹdè ọlọ́mọ lójú udẹ yèyé ìwọ lójú àjẹ́. Ojú méjì làwọn ìyá mi àjẹ́ ní tí wọ́n fi ń wọ́n mi ènìyàn. àkọ́parí látàrí kọ́lé àti pàǹsáwìrì tilẹ̀ kó tiẹ̀ mọ̀ pàmò pàǹtòrúpa òkú ọdún mẹ́ta ìrójú báráyé wíjọ́ àgbésínú lè gbégbé àkòsínú lẹ́kùn kùn ẹ̀mú ọ̀gbọ́dọ̀ múrin tì lágbẹ̀dẹ àsùn fọ́nfọ́n tì fọ́n o. Oorun ní gbàtọwọ́ ọmọdé oorun ní gbàtọwọ́ àgbà gbogbo ẹ̀yin tẹ́ wà nù lé kẹsùn àsùn péye èmi alájìgà oògùn mọ sọ bẹ́ẹ̀ àbú àbà ní ìfọlọ́jà lójú tí fífọ ọwọ́ rẹ̀ tọrọ èmi alájìgà mọ oògùn mọ sọ bẹ́ẹ̀ àṣà òjọkúnú bá àwòdì òjẹjọ afàyàfà àti ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpáta ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá a sì mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan àjùlẹ̀ alájìgà oògùn. Lórun kọ́tàkàtà wo máa sùn mọ́júmọ́ yìí. Olódùmarè. Wọ́n lọ bá odù tó dá màre.
láàbí ògiri òkò ọba ni wọ́n náà bá ò rí dá. gbogbo Ekuro Oloja dà. mo dáná mo ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin tó bá yé ẹ ṣàánú mi ẹrù orí ìwúrú lélẹ́yìí o. mo ṣẹ̀ṣẹ̀ o mo ṣẹ̀ṣẹ̀ o. Kàdélẹ̀. Òun dà. Olúwa mi ń bẹ inú túbú. Ẹ̀rẹ̀ mú mi á. bó ṣe rí nu àbíyèsí. Arákùnrin náà. àbẹ́ẹ̀ rí nǹkan. Nígbà tí agbọ́pá àdúgbò sálẹ̀ tó kú. Mo mọ̀ pé nǹkan bẹ lẹ́yìn. bẹ́ẹ̀ ni kábíyèsí. àìtẹ́yìn kábàáyí là ń dọwọ́ bò ó àṣẹ tó bá wù ní kẹ́ ẹ pa nítorí àrà tó bá wù ògòdò ní ìfimú olówó rẹ̀ dá tó bá wù ilẹ̀ lè fìlú ìṣe ẹ pa àṣẹ yìí kẹ́ ẹ dá ẹjọ́ ìlóye òtítọ́ àti òdodo. ìyá yìí pọ̀ kúrẹ́. Ìyálóde. Ààrẹ ìlú. Ẹ yẹra fún wa. kábíyèsí o. ẹ̀kọ́ ọ̀dà ẹnìkan sọ èèyàn sọ̀tà lójú ọ̀fọ́n bó bá di lóru ilé ní tú ẹ yẹra. Ẹlẹ́mọ̀ náà. Ó ṣe bẹ́ẹ̀ ó ṣe yí tán. Ajá tó bá ṣúlé ẹnu ẹ̀ la fi fà. kábíyèsí. Oúnjẹ alẹ́ òní. Ẹ lọ ṣe bí mo ṣe wí. kábíyèsí ẹ wo tàwọn ọmọ mi. kábíyèsí ẹ ṣàánú àwọn ọmọ mi. ẹ̀yin olóye sọ́jà fáwọn. àdéhùn olórí burúkú. ó yà ń tó. Ẹlẹ́mẹ̀nẹ̀, ojú ẹ̀ wá lójú ẹ̀ rí o. Ògèdè gbé gbogbo mọ́rò lẹ̀ ìjẹ̀sà agbó ẹni láàbórí gbogbo ayùkúyùkú àgbà àbí òòlù àtẹ̀mí mà dọ́wọ́ rẹ̀. ṣé ńlá là ni àbí ti jẹ́? ọlọ́fin ọba alábàásọ̀run àjàká jẹ́gẹ́ tí ẹlẹ́ẹ̀kú ọ̀fẹ́ yọ̀rọ̀ yóò dúró ṣàkóso lákàáyé wọn mọ̀ nínú ilé yìí. ọ̀pọ̀ láwọn ọjọ́ kan bọ̀. Ajíbọ́lá orúkọ tí wọ́n á pẹ́ bọ̀ yégìdì ìgbín lórúkọ tà. Ìyẹn ṣe. Ṣé o sí kan? Bàbá tí o sí o. Tí o sí kankan. Bàbá tí o sí. Tí o sí. èmi lè wá ní ọlọ́ọ̀ni ọkàn yìí ìmẹ̀jẹ̀ náà wọ̀n mẹ́ta ń ta ẹ gbà mí lẹ́kọ̀ọ́ àtàn abunú alábunú ọlọ́ọ̀ni ọkọ̀ ya yín kọ̀ọ̀kan ẹ̀yin kìíní rádaràdà wọn wò Ekuro Oloja báyìí ló ṣe rí
ẹ wò ó nínú gbogbo pọmọpọmọ ń ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé abuké lọ̀gá àgbà nítorí àtọ̀sán àtòru labuké fi pọmọ tiẹ̀ kàkà kéku ọmọ jẹ ṣèṣe àwàdànù ń èṣe ọ̀nà nípa nulé èéṣe báńkẹ́ wọn ọ̀wá àràwì òòṣà alájò wọn mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ o bí ọba wa sàwọn ọmọbìnrin ìtọ́ fariwo ṣé yóò wá náà mi ilẹ̀ yìí mọ́ ni. kójú ọmọ ríbi gbogbo ara lóògùn rẹ̀ ojú àṣà ìríbi ṣàwòdì rọrùn èmi ní kíní kan lóhun fìyà jẹnu gbó wọ́n kàkà kékú ọmọ jẹ ṣèṣe àwàdànù ní èṣe mi alájìgà oògùn mọ́tò bẹ́ẹ̀. àṣà òjòkúnú bá àwòdì òjèjò afàyàfà a sì ń sẹ́wọ̀n àkújọ ọ̀gá ìsẹ́wọ̀n àpáta ọ̀pọ̀lọ́wọ́n ọjọ́ kọ̀ọ̀kan bá mọ́pọ̀lọ́jọ́ ọjọ́ kọ̀ọ̀kan àjùlẹ̀ ni. èmi ọmọ asúmọ́kejì ọmọ asúmọ́kejì jáwọ́ ọmọ asúmọ́gun bí ẹkẹrẹ ságbà mọ́kìrún bàbá tèmi lọ sọ́dọ̀ ègúndínlẹ̀ tọ́ka pọ́ ọmọ dòdò kó jìnnà. bàbá wa Jagunmalè òní ni ọdún orí òkè Olúmọrẹ òní sì ni ọdún ìjẹṣu tuntun mo wá fẹ́ mọ ọmọ báyìí kò sì fẹ́ kẹ́ ìwúre fún mi. yóò dáa fún ọ. yóò yẹ ọ. ìlú àròbájọ kò ní túmọ̀ lórí. yóò dáa fún ọ. máa lọ. ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa o. ẹ ṣe mọ̀ pé òní ni ọdún ìlaṣu. bẹ́ẹ̀ni. Araba àti olóyè ẹlẹ́ṣọ̀ iṣẹ́ kan yìí. kábíyèsí o. ìlú àròbájọ yóò ní bàjẹ́ o. àṣẹ. a tún sọdún mi o. àṣẹ. ọ̀làlà awọ ọ̀bẹ dá Ọ̀rúnmìlà ìfásitì yóò sọdún ọdún nìtàn yóò kọmi ní tẹ̀mí ọ̀làlà mọ̀dé awọ ọ̀bẹ tá a bá sọdún ọdún nìtàn á ṣe tẹ̀mí ni. àṣẹ. àti laṣọ ọ̀hún o. àṣẹ mi o. àṣẹ. ìgbà ilé òròjú o. àṣẹ. àwo ilé òròjú o. àṣẹ. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ o. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ. láwọ̀ ọ̀bẹ o. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ o. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ. láwọ̀ ọ̀bẹ o. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ o. ọ̀làlà láwọ̀ ọ̀bẹ. kábíyèsí ìtọ̀ ni o a sì tẹ̀mí o. iṣu tuntun rèé o Kábíyèsí. ìlú àrùbájọ yóò ní bàjẹ́ o bàjẹ́ tọdún ìta á tún jẹ tẹ̀mí o wá rojú ọ̀nà ó ráàyè o aboyún ilé ó bìtìbìtì rẹ o.
àròbájọ ò ní bàjẹ́ o. àtúnṣe mi o. iyẹ báyìí ni yẹyẹ lé o. yóò yẹ àkàlẹ́ o. ẹ kú ọdún ẹ kú yèdún. èmi wa ni ó tún ṣe púpọ̀ rẹ̀. kábíyèsí o ẹyẹ lé ọdún yìí ni àṣegbàmí o. ẹ̀yin ẹyẹlé wọ̀nyí ìlú àròbájọ rán yín níṣẹ́ kẹ́ ẹ lọ́ọ́ fi tọ̀túntòsì kó ire wọlé wá fún wa. ẹ wà ìhórójú ẹ kórè owó wọlé ẹ kórè àlàáfíà wọlé. ìrajà yìí kò tọrùn. Dádé lónìí ni ìmúra rẹ ò ní má yàtọ̀. ó gbúdọ̀ rí bẹ́ẹ̀ kì í ṣojoojúmọ́ ló yẹ kí n mú àkàn dúdú kò sí àwọn ìjòyè láàfin a gbúdọ̀ máa múra báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni Ìbírónkẹ́ ìwọ ni mo wá rí o. ṣé kò sí o. ó sí ara ò fún ẹni onú ń kọ mí ẹ̀rù ń bà mí ipò ọlá tó wà ń bà mí lẹ́rù n ò sì rò pé a lè fẹ́ra mọ́ tó o ti fi pè jù mí lọ. Àjùmọ̀bí àní ṣe kí ni n ò rò wá lè fẹ́ra mọ́ kò rí bẹ́ẹ̀ gbóòrò wá rí òní mo fi ipò ọlá jù ọ lọ. bẹ́ẹ̀ mo sọ. tí inú bá ṣe é ṣe mi ìbá ní kó o ṣe inú mi wò bí mo ṣe fẹ́ràn rẹ̀ lóòótọ́ tinú tọkàntọkàn ṣùgbọ́n àdúrà kan náà àbájọ máa gbà. irú àdúrà wo. Àjùmọ̀bí àní kí Ọlọ́run kó kó sínú àwọn ìjòyè wọ̀nyí kí wọ́n ó yan ọba sí orí àga bàbá mi yìí kí n lè ráyè ṣe tèmi ìgbà yẹn lóòótọ́ ó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ rẹ gidigidi. Ìbírónkẹ́ ọ wá rí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ọkàn mi náà sì ti wá balẹ̀ báyìí. Àjùmọ̀bí Ìbírónkẹ́ tó bá kú ìràwọ̀ kan ṣoṣo lójú sánmọ̀ ìwọ ni tèmi èmi sì ni tirẹ̀. Ìbírónkẹ́ Àjùmọ̀bí Ìbírónkẹ́ ọkàn mi sì ti wá balẹ̀ dẹ́dẹ́dẹ́ ọ̀kàrẹ̀ kò sí wàhálà. Òun ló jẹ́ kí àwọn àgbààgbà kan dorí jọ. A ní gbogbo ìdílé tí ọmọ bàbá tọ́ sí kó fi aṣojú kankan kó fi ránṣẹ́ sí ààfin níjọ́ 5 èní. Mo wí rẹ̀ àbí mo wí rẹ̀? Mo wí rẹ̀ àbí mo wí rẹ̀? Èyí tí wọ́n wí yóò kẹ́ ẹ yọjú o. Ẹ sọ fún bàbá yín lé. Ẹ sọ fún bàbá yín nílé. Ìgbẹ́ kan mú aṣojú kankan wá sí ààfin ló ń fa ọ̀rọ̀ oyè ọmọ ọba tó fẹ́ jẹnu ẹ̀dẹ́kun ẹ̀ wá o ẹ má ṣe aláìwá o.
mo ṣèlérí pé tẹ́ ẹ bá tì mí lẹ́yìn tí mo bá dépò yìí n ó jẹ́ kí orúkọ ọ̀ràn tiwa ó di mọ́ni gbàgbé nílẹ̀ owó wà tí n ó fi ṣe ẹ̀yin náà kúkú mọ̀ látànà kó tó dé ni wíwọ́n epo àbá ìrora ẹ̀yin ẹ tì mí lẹ́yìn kí n débẹ̀ ẹ wá wú àrà tèmi ó fowó dá. ìsí ara tí mò ń sọ náà nìyẹn mọ́nì kọ́ ni gbogbo nǹkan excuse me sir ṣe rí ipò ọba tí èmi pẹ̀lú brother ń tà ń dù yìí mo fẹ́ kẹ́ jẹ́ ká wò kéńkẹ́ èmi ti jáde I've been to places mo dẹ̀ mọ ohun tí ọ̀làjú tí ó ń gbéṣe nínú ìdàgbàsókè ìlú and àwọn ọ̀rẹ́ mi nìyí ṣé ń gẹ́ ti ìtajọ tó ọ̀rọ̀ òwe ni mo fẹ́ kẹ́ jẹ́ ká tìbò tó bá jẹ́ tówó ni I can send to a few friends of mine àwọn tó ń jọ rẹ mi pé kan $10 hard currency. ní ọ̀dẹ excuse me sir ẹjọ sá èmi fẹ́ kẹ́ ti èmi lẹ́yìn mami ṣiṣẹ́ ń gbọ́ ogun tí mo sọ mo fẹ́ kẹ́ ti èmi lẹ́yìn kẹ́ wá wo ìwé tí èmi kà n ti máa fi ìwé yẹn ṣe ní ìdàgbàsókè fún ìlú ẹ̀ sà mo fẹ́ kẹ́ tì mí lẹ́yìn owó kọ́ ní gbogbo nǹkan o. ọ̀kàrẹ̀ ẹ̀yin ọmọ ẹbí wa ọ̀rọ̀ rẹ ẹnìkẹ́ni sọ̀rọ̀ níta bá tì lẹ́yìn tó ń bá gorí oyè yìí olóhùn fowó tún lù í ṣe ẹnìkejì sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ó ní tá a bá tì lẹ́yìn tó ń gorí oyè bàbá wa yìí olóhùn wọ́ọ̀là ìbúwọ̀ lù ú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi àárín kan fẹ́kẹ̀ wá jẹ́ àfi wò ó lóòótọ́ ntọ́làjú gbèsè lóde òní ọmọkọ bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ní ká wo ẹni tó lẹ́yìn ká fọmọ fún àbùké bọ́ọ̀bẹ ṣé gánà kú ẹ̀yìn rẹ̀ ní àwọn wí ni àbíbáwò gánà kú kọ́ ẹ̀gbọ́n mi ṣé rí tí owó ṣe ọ̀tọ̀ ntọ́làjú ṣe ọ̀tọ̀. dadi ẹ má ṣe mistake o gírípà òsì lẹ́kọ̀ọ́ ẹni kọ́kọ́rọ́ ń bẹ̀rẹ̀ ní ọ̀wọ́lé. jọjọjọ sórí ọ̀rọ̀ tá à ń sọ ìkó ìṣòro kọ́kọ́rọ́ àkọ́kọ́ mú kọ́kọ́rọ́ àsọ kọ́kọ́rọ́ nù sórí ilẹ̀kùn yẹn nígbà tá a bá ju ìpá sí mẹ̀mí à ń wọlé straight ni no ẹ jẹ́ kí mi sàlàyé ní sẹ́ni gbogbo gírípà àbúkẹ́ ìṣègùn kan èmi òwe rẹ̀ ń pa ẹ̀ ọ̀làjú lọ́mọ́ta. ẹ̀yin ọmọlẹ́bí Orímọlóyè ẹ má bínú sá yóò dáa fún yín o ilé wa ò ní bàjẹ́ yóò bá ní ọ̀nà kan làátọ̀ sí ti fi hó àjọ gbáwọ́ pọ̀ tá a fi ti ẹnìkan lẹ́yìn ni tó yẹ yóò fi ṣe é jẹ àgbà ìwà wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ àwọn méjèèjì ó fọ ọwọ́ nú ni Aládé sá Ọlọ́run ó dá ọ sí. Ọ̀ lè rí ẹ̀gbọ́n rẹ̀ ńlẹ̀ kó wípé kíyà wọn jẹ́. Actually ẹ̀gbọ́n rẹ̀ náà sì ní rí ọkọ wípé kíyà wọn jẹ́ ọ́. Ẹbí yìí ò ní bàjẹ́. Ẹ jẹ́ gbogbo wa wá pawọ́pọ̀ ká fi ẹ̀gbọ́n rẹ̀ ká fàdílẹ̀. Ẹ jẹ́ àpàdélẹ̀ yóò sì dáa fún wa yóò dáa fún wa kí gbogbo wa pawọ́pọ̀ ká fi tì lẹ́yìn. Daddy, on what ground? Ṣé ọ̀rọ̀ olówó oṣòwò kò ṣòwò náà sí ni ibi. Aládé o sì ṣe àmọ̀ fọmọdé ń ṣe ọmọdé yìí ní tí ẹ ń sọ òye ọ ni. ẹ ṣàlàyé. ó ṣàbí ti wulẹ̀ orí ẹ̀gbọ́n rẹ ni Ìbíládé kò sì gbọ́dọ̀ burú títí kó wá sọ pé kó o kú ṣáájú òun Ọlọ́run ní jẹ́ o àdéhùn àti ẹ̀kú láíláí ntírú tí kò bá ìparú yín kì í máa lọ kẹ́ẹ̀gbẹ̀yìn mi ni ṣùgbọ́n tá à ń sọ ni pé bí bá ti Ìbíládé lẹ́yìn tọ́jẹ́ gbọ́n rẹ̀ tó bá bọ́ sórí oyè tọ́jẹ́ kábíyèsí bó bá pẹ́ tó gbó tọ́ lọ́run tó ti darúgbó tó bá pẹ́ ìgbà tán tọ́ lọ ṣé bí wò láá sì mú tí wọn náà tún jọba ṣé bí wò làbúrò rẹ̀. ẹ ti explain fún mi tó bá jẹ́ pé yẹn ni ẹ kàn sọ pé Aládé step down fún brother o màá dé step down fún ọ ṣe brotherly love me ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí lábí ọ̀rọ̀ yẹn yé mi ẹnu ìyá rẹ o. kí brother mi ṣe wà ń bẹ̀ ṣe àwọn ìgbẹ̀gbẹ̀ iná èmi náà sì jọba. bẹ́ẹ̀ni bó ti ní sùúrù lọ́jà ó kárí ọmọ ọgbọ́n. ìsókè bó bá dẹ̀ pápápá èmi á padà lóyún bó dábàá ṣe tó yẹ tán. n tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ èké nínú ẹ̀ ló ti ṣe yẹn o ti máa gbà lẹ́gbọ̀n. èkejì tí mo wá fẹ́ ni pé ọkọ̀ ìlú ìtọ́ba ìlú ègbóngùn ọba ti dọ̀hùn mo fún ọ lówó lọ ọ rà ránṣẹ́. ẹ má wọlé ẹ má fún lówó ẹ tọ́jú owó yẹn má fi ṣe ìdàgbàsókè ìlú yìí èmi ara ló sọ ìsọ̀nṣẹ́ sí i. àmọ́ bàbá ṣé pé ọmọ
kò yẹ lóye. ìbúra àpapọ̀ kò ti kọ́ ọ̀rọ̀ sí ilé mi. ilé ọmọ yóò dáa fún ọ ó ṣoríire ó ní tójú rẹ wọlé. àmín. ọtàn ilé ìtì ẹyẹyẹ ọyẹyẹ ṣé nǹkan kan ní kí wọ́n tiẹ̀ pa aṣáájú yín dà á sọ àwọn kan lẹ́sẹ̀ bí ẹsẹ̀ àgérò wọn. ẹ ṣeun bàbá. ẹ jagun ẹ wá kẹtọ lọ ńkọ́. lílọ wẹ̀. àbí ká tún máa pẹ́ di iṣẹ́ o. ẹ dákun bọ́ jàre. bóyì. kí ni. ọ̀nà kí ni. ààbò nìkan ni. like how much. kí ló wí. mo ní bí èlò. ntágbára ẹ̀ bá ká ni o mú wa. Lẹ́kọ̀ọ́. èló lélẹ́yìn. 5,000 naira. kí ni jọba. ẹgbẹ̀rún márùn-ún. yóò tó. kò tó. ṣé ẹ gbàgbé pé ẹ láti yàgò yín. wo tá a bá lè lọ ọbẹ̀ kò sí nǹkan kan ìdí nǹkan ara tá a wá ní. ẹ dákun ẹ má bínú ọjà tí wọn ò yanjú náà lé. wọ́n ti ròyìn ká tó dé ó sì mọ̀ wípé a tó fi ṣe ọgbọ́n ni. bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ ti wá ṣe fálára tó fi dáa fún. ọ̀kárí. bẹ́ẹ̀ ti ti ṣe tí a jẹ́rò. bẹ́ẹ̀ ni iye wọn kan. àtọwáràgùn àga ìmọ̀ta èdè. ẹ ò bá mi ṣe tèmi náà. ẹ̀yin bàbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan n ò wá dúye o mo fẹ́ ìjọba ni wà bá mi ṣe fún ọ̀kárí. èló ni. 7,000 naira ni. ẹgbẹ̀rún méje. ẹgbẹ̀rún méje. ọmọ ìdí ó gbédè. ìran agún ní ìjẹbọ ìran àkàlà ìjòkú ìran ọlọ́fẹ́lẹ̀ ní bẹ́tẹ̀tẹ̀ ẹ̀gún lórí ìran bàbá mi àṣẹ ní ipa. ẹ ṣeun. àti bá jagun tẹ́mi bá sọ̀rọ̀ ìwọ gbọ́dọ̀ tún sọ nǹkan mi. nílẹ̀ kò sẹ́ tó tó bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá. àdúgbò òdùbà lọ. ẹ ṣeun rí i. ẹgbẹ́ fún àwọn. jagun mi láyé pọ̀ ní wọ́ọ̀túndé. títí ìrọ̀lẹ́ ọ̀la ẹ̀ rí mi. ayọ̀. ẹ wọlé ọmọ dáadáa. ọ̀la ṣe ń ja tatata lára ẹ̀. ẹ kàlẹ̀ dá. ọmọ káàbọ̀ Adélẹ́kọ̀. Yes, daddy. nípa ọ̀rọ̀ tí wọ́n bọ́ ọ sọ mo tẹ̀lé wọn wá gbèsè rẹ̀. Daddy, Sherry, ẹ má dá wọn lóhùn. These people are not serious. Yes, they are not serious. Now, who is going to take care of my business in England? Ta ló máa take care of business in England? Kí wọ́n á jókòó síbi kí wọ́n á jọba. Oh, serious. a ní ọwọ́ àjẹsára ọlọ́jọ́ wọnú atala ní omu wa ni àbíyọ̀ ọbẹ̀ tí gbogbo wa ti sèélẹ̀ la ní ọwọ́ àjẹ ipò ọba. Adélẹ́kàn ó disappoint mi ó disappoint mi gan-an kì í sì wá ṣe ẹjọ́ rẹ̀ sórí ipò ọba tá a ní kọ́ wálé kọ́ wá jẹ yìí èmi kìíní ìlọ́tọ́ sí èmi ló tọ́ sí ṣùgbọ́n wọ́n ní ẹja tó dákẹ́ sínú bú kò lè máa rísà omi bí ó sì tó bá wẹ̀kún wẹ̀sà ìwọ rèé o ti wẹ̀kún ó wẹ̀sà ó wà ní Britain ọmọ tí ń lọ ní Amẹ́ríkà ọmọ tí ń lọ ní Canada ńlá ṣe pé ọ wálé kọ wá jọba kọ ọba fi ọgbọ́n àti ìmọ̀ rẹ kọ ọba fi tún lù í ṣe gẹ́gẹ́ bí ọba. ọ̀tàn. All right. Now, what is my achievement? Kí ni achievement mi? Achievement ẹ. Yes. Wọ́n ní ẹni tí bàbá ẹ̀ jọba tí ò pé ọdún tó fi kú ó sàn ju ẹni tí bàbá ẹ̀ du oyè tí ò rí jẹ lọ. Ìyẹn ìkíní. Èkejì ni pé kábíyèsí tó ń gbọ́ yẹn kábíyèsí àfi Allah nìkan ló tún lè béèrè torí pé kí ni ìjọ tó bá ti jọba kò sí ẹnì kankan láyé tó lè ṣẹ̀ tó lè bí ẹ léèrè mọ́
ẹ̀kẹta ni pé ìdílé wa yìí tó o bá ti jọba yìí orúkọ wa ó túbọ̀ lọ́lá sí ni láàrin ìgboro torí náà nǹkan gbogbo àṣẹ ìlú yìí nǹkan ọwọ́ ẹ̀ ló máa wà kí wàá ló fẹ́ sọ pé kínní kò sí nǹkan kan ò ní problem kankan. kí nìyẹn màmá. aya mi ò bú ẹ àní ọ̀rọ̀ táwọn bàbá wa ń sọ yìí bá a bọ́kọ rẹ sọ̀rọ̀ kó gbọ́ lápọn aya mi. àfi bí ìgbà pé mọ tí mò ń bá sọ. ẹ má wọrí má bá sọ̀rọ̀ ó máa jẹ ọba yẹn. ọ̀ká rẹ̀ ọ̀sìn láti gbàlejò. ṣẹ́rí ọtí àdúrà now kí ó má dàbí ẹni pé whatever tẹ bá mi sọ I don't take to it mo ti gbọ́ níta ẹ bá mi sọ mo lè ti gbà kẹsì ṣàdúrà. olóye ìbílẹ̀ ẹ gbà mí ẹ rá mi. ẹ̀yin náà lẹ ní àìmọ̀ èèyàn mẹ́fà kí ẹgbẹ̀fà ó jẹnu ẹ dákun. ìbíládé bàbá rẹ lónílẹ̀ ìwọ sá máa yan bàbá rẹ lónílẹ̀. àáké ló ní wọn mọ́ torí ẹ̀ké àjà ló ní wọn mọ́ torí ẹ̀jà ọkọ ni wọn mọ́ kọ̀rọ̀ lọ́rùn ojú àṣà ìríbi tàwòdì rọrùn ó ti jẹ́ má gbọ́ ipò bàbá mi mọ́ wa èmi àrò kì í ṣe pé ọ̀wí tiẹ̀ kí ló wí dẹ́ èmi ti bá wí ọbẹ̀ ǹdè ó ṣoríire gbọ́ wá àbí mọ́jì ọ̀jẹ́ ẹ dákun kí ló ṣe fún bàbá ẹ̀yin kọ́ ṣe ẹ rí towó nǹkan kékeré ni ẹ ní ilẹ̀ kankan tó máa rìn ìgboro ǹjẹ́ ẹ ní ilẹ̀ nítòsí bí tó bọ́ sáàrin ìgboro àbí ká ra ibì kan ká wó dànù ká wá ṣe ẹ́sítéètì ọkọ̀ọ̀kan àìmọye ẹ̀ẹ̀mọye tí wọ́n pè ní ẹ́sítéètì ní ìyí ẹ̀ta ẹ̀ tẹ́ kọlọ bẹ̀rẹ̀bẹ̀ táwọn afàgbàlá kan oṣù yìí pò ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ ó ṣoríire mẹ́rin rí ọkọ̀ ó ṣoríire ó ti tán parí ndé má gbọ́ ipò bàbá mi ni mo sì ń bẹ lẹ́yìn ẹ̀ ẹni àwọn bá tì lẹ́yìn bá bí ìgbé Elédùmarè ń bẹ lẹ́yìn ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ojú òní tí yìí ṣe àbí ti sin máa dọ̀bálẹ̀ ọba àdára èmi ni ẹjẹ́ ń dọ̀kan sí lẹ́lẹ̀ agáre wẹ́lẹ̀ ó ṣoríire ẹ pẹ́ fún àwọn ṣeun bíládé wọlé o. ìdákìsì ọ̀nà ní rédíò lẹ́yìn adébáfẹ́ sin àkùfágbò níjọ́ tí wọ́n ń sáwó lọ́lé ọlọ́fin àtẹ̀sìn àtàgbò awo ọlọ́fin ló fi bá fọlọ́fin ìgbà tí orí bàálé bàbá rẹ̀ ṣe mọ́ ìbá bàbá ìbá yèyé àfẹ̀yí tí mo dá ṣe kóró mọ́ ta ìgbà. àbọ̀lóye wa àgbo àtọ́ ẹ máa wọlé ẹ wọlé ẹ̀yin olóyè ẹ wùlúwa ẹ kú kólé dáadáa jọ ń ṣe. ẹ gbọ́ bàbá wa a máa ju iṣẹ́ o àní a ṣe ìpínlẹ̀ ọ̀hún kámákámá ni o nínú àwọn ọmọ oyè méje tí wọ́n ń lu kínní àwọn márùn-ún ló péjú báyìí o àwọn márùn-ún ló wà ń ta báyìí o ìbíládé wà ń ta oyèròmú wà ń ta adẹ́nẹ́kan wà ń ta tala méjì yòókù níyì. ìwẹ̀sẹ̀ ìwẹ̀sọ ẹ kú pé o ẹ kú rúùlù nínú gbogbo àwọn oyè tẹ ẹ mú kọ wọn wá àwọn méjì náà ní fámú ń bẹ méjì ní ọjọba. méjì àti jẹ. tani àti tani bàbá. ìbíládé àtàdélẹ́kàn àwọn ní fámú tí ọjọba. ìyẹn méjì àti jẹ. bàbá wa àwíṣe mọ̀ ń gbọ́ ayé làbá yìí. bẹ́ẹ̀ni. àìrọ́ba méjì lórí ìtẹ̀lé láyé lé. ẹ tún ti ìbíládé òun lé.
olóyè àrò ẹ̀bàjẹ́ wọn kọ́kọ́ létí adélẹ́kàn náà. ọkọ̀ kan láyé ọ̀sẹ̀ lẹ́kùn ẹ̀jẹ̀ wọn lé ta. àrò pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó la kíni ti bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kó ẹ̀jẹ̀ á ṣe sùúrù. má nà mí. mi tẹnu wọn jọba nílé ẹyin ni. àrò ọ̀dà àwọn ìgbẹ́ lọ́dún ẹ̀yin náà. balógun ẹnìkan tẹ́ ní ọjọba. ẹnìkan bá jẹ́ làrọ́ máa sọ bẹ́ẹ̀ tó wẹ̀ ìjọba lé wa. pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ gbọ́ èèyàn mi o ẹja ní sùúrù àwọn aláfẹ́tò yẹn ní táwọn ọmọ bára wa jà ẹja ní sùúrù ẹ jẹ́ kí bàbá tí wọ́n bá dífà ẹ̀ dáadáa ẹ tí wọ́n bá dífà bá múnú àwọn méjèèjì òní ọjọba. kò yẹ yìí ni ẹ̀yin ọmọ pé mi ẹ̀ sì ti dun lẹ́ ń bì kan bì kan lọ́nu. ìyá wa sì ti dun lẹ́ ibẹ̀ máa dán koroko ni. ó tó àtọ̀tún àtòsì ẹ ṣe sùúrù àwọn méjì tí fámú ti wá ní láti mọ ẹni tá a fi jọba náà méjèèjì ìta bá yàn nígbà tí rí pé àwọn méjèèjì ní fámù kí àtọ̀tún àtòsì kí wọ́n wọlé. nígbà bá wọlé iná mẹ́tọ́ yeye ọ̀sẹ̀ tí ò yeye ọ̀sẹ̀ tí ò yeye ní àwọn méjèèjì àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ láti ò yeye. bàbá wọ́n lè já fa ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ gùn já sọ pé adélẹ́kàn ní fámù ọmọ tó jẹ́ pé kì í rún kì í fà ìta bá sọ fún un náà lọ́gbọ̀n. ìwọ yìí ń wéṣù ọ̀n kọ̀wé ṣe sùúrù. àrò ẹ̀jẹ̀ àfi sùúrù sí. ìbíládé ni ìbíládé ni bàbá ọ̀lẹ́ o máa wọ̀ ní. ìbíládé ni bàbá ìbíládé ni olóyè. ẹ kú pé bàbá ẹ ra o dájú eléyìí obìnrin ìyàwó ọkọ obìnrin olójú obìnrin tí bá pé ní báyìí máa lọ ta lọ́dún ta oníkẹ́yìn máa lọ ta ń tẹ́. wọn ò fi ṣe bínú ẹ lọ. ìbíládé adélẹ́kàn ẹ̀yin méjèèjì la ké sí o ó kọ ẹ̀yin méjèèjì ní fámú pé yọ jọba nínú ìlú wa tí ó fi tùbà tí ètò sẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ti mọ̀ pé méjì oṣù yìí lé ẹnìkan ni ó forí balẹ̀ fẹ́nìkan ẹ̀yin méjèèjì kẹ́ wá jẹ́ kí ẹnìkan ó jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágùntàn bẹ́nìkan bá jẹ ọba kẹ́nìkan jẹ gbákejì rẹ̀ kí ìlú ó lè tòrò. Kẹ́mi Ọlágùn o ńgbà tẹ́ ẹ ti lé mi ní fámù èmi náà ní ẹ̀jẹ̀ ń bọ́ sí. no stop that I say all the way from abroad kí n wá dé láti England kí n máa rí kí n ó rò pé wọ́n á mẹ́sàn fún bí ni you see I have many things to do sí inú ìlú yìí. ó dára rubbish. bó bá rí bẹ́ẹ̀ èkíní kejì yín ẹ máa lọ ńgbọ̀ bá yá ẹ máa gbélé gbọ́ a máa ránṣẹ́ sí i. Kẹ́mi Ọlágùn thank you chief. ẹ pẹ́ fún àwọn lóde mi ta. àrò ẹ sáfẹ́ kọjá. yóò ti ẹ̀dá ni èyí ọ̀dà yọ̀dà. bàbá àrò oyè máa ń dúró bàbá rí yín sọ. ẹ̀yin lé o ọ̀dẹ́ ọ̀dà o. Àrò awù balógun ọlọ́dẹ tó gbúrò ọ̀pọ̀lọ́ tó yọ̀ bọ́. Balógun ẹ̀jẹ̀ bá dá. inú jìnnà jọ̀rún lọ obìnrin sì dáa ìyálóde máa fi àǹtà fìjì bí ẹni pé sóńtì ìwọ ni mò ń rọṣẹ dúró dé. èmi náà rè sí òsì. sọ̀kalẹ̀ sẹ́yìn. kí wọ́n á lóde tó báyìí. àní àjọ pàápàá ká jiyàn kó kẹ́nìkan mọ̀ pé òun làgbà. kí nìkan tó dé gàgẹ́ ṣàlàyé ẹ̀ fún mi kó yé mi. ọmọ ni mo fẹ́ kó joyè ìgbéladé kí ni kí n ṣe fún ọ èmi mọ̀ sọ̀rọ̀ eégún kí n fọ sàn ojú bá dùn tán àjọ jẹ ni. ẹ̀yìn rẹ̀ sì ń pa mí àwalẹ̀ pé ayé ọ̀dà ká fọ gbogbo aráyé lójú àwalẹ̀ torí àkún jẹ ká torí ìjẹkújẹ àjẹfẹ́ nílẹ̀ bí adìẹ ká mọ̀mọ́ tá à ń ṣe mọ́ lóòótọ́ oríṣiríṣi olóyè ló wà èmi ìyálòde ń tèmi èmi máa ń tún nǹkan ṣe ni mùsùlùmí náà ti ń bàjẹ́ olóòótọ́ olóyè mi ń bẹ o tọ́jẹ́ pé ó joyè òrìlé olóúnjẹ dẹ̀bìtì àyà àmọ́ kìí ṣe bí tèmi. kíkọ́ bá wí. rárá gbogbo bí wàá ń lọ èmi gbogbo èdè àbùkù ń pè ṣe ń tọ́ da tọ́ ọ bá ti mọ̀ pé ò ṣe ọmọ àlọ́ ń tiẹ̀ kémi náà ọmọ àlọ́ ń tèmi. jókòó náà yá ń tiẹ̀ ẹni ẹ̀pà mi wá tiẹ̀ ló tó sọ̀rọ̀ ni. ọ̀hún wọn ràn bí ejò títà kùtẹ́. à ń padà lẹ́yìn mi wá. ìjẹkújẹ náà lẹ́fẹ̀ẹ́ fi bá ti yín jẹ́ àgbẹ̀ ẹ̀ sọ̀rọ̀ tàkún sí bí ẹ mú yán. gẹ́gẹ́ bí a ṣe wí fún yín níjẹ̀ lọ àti gbóhùn Àjàgùnmọ̀lẹ̀ ẹni tí ó bá jẹ ọba nù lu wa yìí yóò lọ rè tọ́jú Èkúrò Ọlọ́jà
ẹni tó bá ti ní Ekuro Oloja ní ẹ̀yin méjèèjì òun láì jọba á sọ̀rọ̀ fún. ẹ ṣeun bàbá kẹ́mi ọ̀làwùn owó ti yé mi. àwọn pítọ̀ lókè àbọ̀ ọ̀kọ̀lẹ̀ sọ pé ó ti yí ẹ̀ ó ti yí ẹ̀ for what and you want to be going ó láti ṣàlàyé ẹ̀ fún mi ní Ekuro Oloja what is it. ọba àwọn àbá àwọn ilé kí wọ́n ṣàlàyé àrò ìtọ́ ọba sì ń ṣe ọ̀dà àkòbúrú. Ekuro bọ́ọ̀ náà ní sùúrù ó lè béèrè lọ́wọ́ rẹ ẹ̀yin méjèèjì lẹ fẹ́ jọba ọwọ́ adélé bọ̀ adélé tó ọba rí àwọn bàbá rẹ ọwọ́ abiyán lè rè kí ni ìtumọ̀ Ekuro Oloja àwọn ni ó wà dúwe bí ó bá ṣe rí mo dúwe fún ọ sọ́gbọ́n máa lọlé lọ bá àwọn bàbá rẹ náà. ọ̀rọ̀ mákẹ́tì ọ̀wọ́ bí o kọ́. ọ̀rọ̀ mákẹ́tì àbí. bàbá àbíṣe ọ̀rọ̀ àrò yìí kámọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí n gba gbogbo owó òun lé àná. ẹni kó sàpò gbogbo rẹ̀ lẹ̀. àgọ́ ilé o. ọ̀rẹ́ mi. ẹ̀kúnjọ́ mẹ́ta. ó ti rí bẹ́ẹ̀ o. ó ti rí bẹ́ẹ̀. ìgbé orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀jẹ̀. káwá tó yọ̀ jìnnà okùn kìnìún kan. bí kíni. wọ́n ní bá àrígún àlè ìṣẹ́bọ bá àlákàlà àlè ìṣòro wọ́n ní àlè ìwé Ekuro Oloja wá. ìwo ni tó jẹ́ bá. èmi náà mọ̀ o. èwo wọn a tún gbé kalẹ̀ ń. Ekuro Oloja náà wọ́n pè kò tí wàá yé mi èmi ọ̀mọ́ ti jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n olóyè àrò ti kì mí láyà ó ní òun sapá òun láti bá mi wá. mo bá ní wọn á báwọ náà pé kò tẹsẹ̀ bọ́ ṣòkòtò ibi tó bá wà. ọwọ́ ọ̀ya. ìtọ́ bá bójú ọba mú. àyà bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ arínú kò ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì. kì í ṣe dájú ń gbòòrò tá a mọ̀ wá káàkiri ni o. owó tó ìwọkọ̀ owó tó fi máa jẹun nígbà ọba wà lọ gbogbo èèyàn ìgbà ọlọ́run ká o. ọmọ gbọ́ rẹ̀ ọmọ pé ní tó bá ti dé bá ọba mi wọn a máa gbowó tí wọn ru ọkọ̀ káàkiri ọmọ pé àti bára wa jìyà pọ̀ káwá bára wa jọrọ̀ ló tún tọ́ ní ìsinmi wo njọ́ tá a bá bọ́ sórí oyè yìí ọ̀hún gbà fún ọlọ́rẹ̀ kan gbogbo ìlú àròbájọ wọn mọ̀ fún ọlọ́rẹ̀ kan. dákun oko kan ní ọbí máa pẹyẹ méjì bọ́ọ̀ tí ń wá Ekuro Oloja mọ̀ bá tó ń fojú kan wá ẹṣin funfun. dákun jọ́nà. bala wo èyí mo kékeré ọ̀rẹ́ mi o. a ti bára wa yìí lọ. ni mo ní sọ fún ọ. ẹ má pẹ́ o ẹ má pẹ́ o. yíba bá ọkùnrin bóòní ọjọ́ mẹ́ta. bàbá Jíbọ́lá níbo ni mo gbọ́ tán sọ wípé òkú ń lọ. ẹ̀gbọ́n mi níbo ni mi ní lọ. Did you want me to stay here lásán láì ṣiṣẹ́. ṣé bá a ṣe jọ sọ nìyẹn ni níbo la ti ìbàdé. now listen ngbà tí ẹ mọ̀ yìí pé ẹ ò tí ì rẹ́dí fún mi kí lẹ pè mí wá wọlé fún. gba ìrẹ́dí ti jẹ́. kí ló tún kù. ẹ lè tanra yín jẹ. ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ní pálá pé Ekuro Oloja tán. ṣé ọ̀rọ̀ Ekuro ló wá ń dẹ́rù bọ̀ àwárí ni tèkúrọ̀. ẹ̀gbọ́n mi. àtàlágbàsí àti ọmọ onílé àtọmọ ọlọ́nà gbogbo wọn láàfọ̀ sórí ko àwárí ni Ekuro Oloja. I'm travelling out. mo fẹ́ travel out. pé ó di dandan ó fẹ́ lọ. ẹ má bàyé mi jẹ́ ń bí. ṣé ẹ gbọ́ tí n bá dé tẹ bá wá rí whatever tẹ bá ẹran yẹ kẹ pè mí gbà. bọ́ ọ bá lọ tọ́ ọ bá wá padà ìdójútì ni o ṣé wọn náà mọ̀. màá padà mi ò mú Rose lọ ìyàwó mi ò lọ. pé Rose ò lọ. yes I'm going for an assignment. yẹn da ó sì dáyà já mi ọwọ́ àmọ́ tí ó ṣẹlẹ̀ àwa náà á wà á mú ọ̀rọ̀ Ekuro Oloja lọ́kùnkúndùn ojú ọ̀gbọ́dọ̀ tì wá tó yé ọ àwárí lóbìnrin wá nǹkan ọbẹ̀ àwárí. business. mọ̀ bọ́ ọ bá lọ mọ́ gbàgbé o. tètè wá lọ síbi tí mo ní kó lọ wine up ó ní kó yára jáde wọ́n ti dé sáájú wa báyìí. lórí ọ̀rọ̀ Ekuro Oloja ni wàá bá yín fún nàbà tó mo ṣe tó torí ẹ̀ wá o ọ̀rọ̀ ti wá dórí gan ní ìsìn wọn. bí èkejì mi ò bá rí Ekuro ẹ̀ wọ́n ní kò lè jọba
next time tí wọ́n wá sí níbí mo nà sọ́jà mo nà sẹ́ẹ̀bì wí àwọn tó ń ta epo wọ́n kó òkú náà sínú ẹ̀ kò sí ìpínlẹ̀ ọlọ́jà níbẹ̀ èkó náà èpo ló wà. máa gbọ́ sífù èkúrọ́ epo wá ní tá à ń sọ yìí ni àní èkúrọ́ ọlọ́jà. sífù látọ̀dún tó ti délẹ̀ yìí o tí wàá dá èkúrọ́ ọlọ́jà mọ̀ sí ìtàn fi ń ṣe epo. báwo lọ̀gá rẹ dé. ọ̀gá ò tí ì dé dẹ́ẹ́bà ló gbé mọ́tò wálé. sìgá tàn mú ti yé ọ lórí ni kí sọ kọ̀ọ̀gá rẹ ni. àní dẹ́ẹ́bà ló gbé mọ́tò wálé. níbo ló lọ́gàá lọ. kò sọ èmi náà ti béèrè rẹ̀. ó ti ṣe ẹ lè lọ níbo ẹ lè lọ mọ́mí ẹ lè lọ mọ́mí alúwẹ̀ mọ́mí ẹ lè lọ. ṣé sìgá ti di. ẹ lè lọ. bàbá tí mo kàn ní ìmọ̀ sìgá ni. mọ́mí ìyá mi ẹ má lọ bẹ́ẹ̀ lẹ́lẹ̀. alúwẹ̀ ó gbé mi ṣubú ni. mi ìgbẹ́ ṣubú mi tó bẹ́ẹ̀ mà. ọ̀nẹ́sìn wo ló fẹ́ jẹ ọba. ọ̀rẹ́ mi ni. yorùbá náà kò yóò sọ̀nà pé wá tí màálù ó kù sí àná ó bá ọbẹ̀ ọ̀nẹ́sìn tó fẹ́ jẹ ọba kò sùn kọ́sánì kìnnìún wọ́n kò sùn dé kò sùn náìt. àwọn àpòwé mọ́ mi màálù kú wàhálà wọ́n bẹ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi. kí ló dé. bàbá àbọ̀ mi. òtún lọ́nà mi. bàbá àbọ̀ mi òtítẹ́ ǹsẹ̀ ní tí mi bá sílé. kí ló dùn lẹ́nu ẹ̀dọ́. mo sáfàtò. ó sáfẹ́ mi tó. mo sáfàtò. ó sáfẹ́ nà mí ní báyìí. ó lè nà mí lẹ́jọ́ àwọn oníyà lẹ́sẹ̀. ó lè nà mí. báyìí bí àbọ̀ gbèsè ni. má ṣe yẹn. ọ̀gá máa wọlé. ẹjọ́ ọ̀gá ẹ bá mi wọ́ọ̀mù màdàmú o ẹ bá mi wọ́ọ̀mù wọn o. abájọ. mo sọ fún wọn mo sọ fún wọn. èmi ò mọ̀ kọ́ nídìí tí gẹ̀ẹ́dì tó ti yá wèrè. àgbàlagbà ẹjọ́ bàbá mi ẹjọ́ yá nìdìrín pọ̀. ọ̀gá mi àjọ ẹjọ́ tó sùn bá ti parí màá gbowó sùn mi tó sùn bá ti parí. tó o bá ṣiṣẹ́ nǹkan mọ́ mo lè ṣépè fún ọ kó bàjẹ́ kó tó bá padà ṣiṣẹ́ mọ́. ó ń ṣiṣẹ́ kí ìyá omi bá nílé ara ẹ̀ ní. bàbá yóò sì wọlé tó bá ṣe padà ṣe gan mo lè ṣépè fún ọ kó bàjẹ́ fún ọ. èmi ni mo employ ẹ kó bá. ó ń ṣe gẹ̀ẹ́dì márùn-ún fún ọmọ nínú ẹ̀ ọlọ́run ò sí. bá nílé ara ẹ̀ ní. bàbá mi má gbọ́dọ̀ ibú lónìí o. tó ti ní omi ìdọ̀tí méjì wà kó sí ní ẹ̀tọ́. kí ẹ bẹ́ẹ̀ jìjì dọ́gbọ́lọ́ sí wa ní ilé náà. mo fẹ́ bá jẹ́ kí n sọ̀rọ̀ àti òsì wọ́n ni wàá máa tó lórí burúkú ọkọ̀ ẹ̀dá òun yá ìwọ́de òfin kí ni wọ́n fẹ́ fọlẹ́nu fún mi mo lára láti sọ fún ẹ̀ ọ̀ láti kí ni ìwọ́n lè ṣe bọ́kọ̀ ẹni wọ́n ló bí ní orúkọ lè dá nǹkan ẹ̀jẹ̀ ìjọ ń lọ mo jẹ kọ́dọ̀ ẹ̀bùrú láàrin kí ló dé òsì ìdí mo jẹ kọ́dọ̀ orí ìwọ bá fẹ́ bá kí lójú òsì ìdí kí ló fẹ́ bá mi wá ìtọ́jú òsì ìrírí. Bàbá kí ló ṣẹlẹ̀? Is a family matter. Kì í ṣe family matter kankan. Ìwọ àti tani family. Èmi àti olórí burúkú ìjà ní ìwọ gan olórí burúkú jọ. Kí ló ṣe? Okay, that's all. Màá bẹ̀rẹ̀ jà ọ̀rọ̀ tí mo yẹ. Màá bẹ̀rẹ̀ jà o. Màá bẹ̀rẹ̀ jà o. Bá ń jà wọ́n ti fẹ́ kó bá mi jà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo jà fẹ́ kó bá mi jà. Mo fẹ́ kó bá mi jà. Ìwọ àkẹ́kẹ́ máa bàjẹ́. Nẹ́wọ̀nẹ̀. Bàbá ẹ̀ tóbi lọ́wọ́ mi. Obìnrin olórí burúkú yóò di para rẹ̀. Olórí burúkú ni wàá gan jẹ. Wàá gan níranù. Wàá gan níranù. Díẹ̀ kọ́lá. Nàìjà wáyé. Bàbá ẹ̀ dín náà. Ẹbí mo jẹ́ àmọ̀ láàrin ìgboro. Mo jẹ́ àmọ̀ láàrin ìgboro. Ó ti dàgbà láti ẹni nílé o. Má ṣe mú ìgboro. Àtọ̀ ẹtì dóná kí lóbìnrin yẹn wá ṣe níbí? A good question. Kí n lálẹ́. Ẹ bá dìwé. Ta ló ní bá jẹ síbí? Busybody. 1-1. Ìyẹn ń tẹ 1-1. Dúnú Yorùbá náà kò gbèsè pé ìwọ wà náà ajá náà jà ìwúlé òde ìgbà tí ọ̀nà tèmi ló wá tẹ́ka náà snake wà snake ẹ̀sì gbájú náà 1-1 ó bèrè question German make we go na draw. Àlàáfíà ló ti bá wa. Kéde òye ìròyìn látinú Adéoyè Bákàrẹ̀. Ibi bàbá fẹ́ ra kan. Ṣáájú ẹ̀kọ́ kókó tó àwọn oníta wá ẹ̀ Ekuro Oloja. Èèyàn méjìléláàádọ́rin nínú ìjàmbá ilẹ̀ Nàìjíríà kan tó wọ́pọ̀ wá ní ọgọ́rùn-ún náírà. Wàdàdùkù owó tá a nà lè ìjàmbá náà ti ṣẹlẹ̀. níbi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Àwọn aṣáájú ilẹ̀ Áfíríkà ń ṣèpàdé àpérò ní Johannesburg nílẹ̀ South Africa láti ní iṣẹ́ àti ìsìnkú nílẹ̀ Áfíríkà. Ẹgbẹ́ àwọn àgbẹ̀ pàrọwà sí ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ sí ní ta ajílẹ̀ fún àwọn àgbẹ̀. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn fi léde pé nǹkan bí èèyàn méjìléláàádọ́rin ló padà tẹ̀lé wọn lánàá nínú ìjàmbá ọkọ̀ òfurufú kan tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Wàgàdùkù lálẹ́ àná.
aṣojúkọ̀wé yìí wọ́n fi yé mi pé nǹkan aago mọ́kànlá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀gànjọ́ àná ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí ọkọ̀ òfurufú ilẹ̀ nàìjíríà kan tó ń gbéra lọ láti Èkó sí ìlú London ní ìṣòro ní gẹ́rẹ́ tó gbéra tán. a gbọ́ pé awakọ̀ òfurufú náà gbìyànjú láti táwọn lólobó ní pápákọ̀ òfurufú Agadugu láti lè dènà ọkọ̀ òfurufú náà kó má jà sínú òkun. ibi tó ti ń gbìyànjú àti yáwọ́ wà ní bàálù náà ti kọlu irin gíga kan ní pápákọ̀ òfurufú Agadugu. lóòótọ́ àwọn òṣìṣẹ́ ètò ìrànlọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí irun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fara gbá nínú àjálù náà. lára àwọn tí àjálù náà kàn gbọ̀ngàn ní àgbà ọjọ́ oníṣègùn òyìnbó lórí àrùn tó jẹ mọ́ ìbímọ àti àwọn gbogbo nípùn àwọn obìnrin tó wà ní University of Leeds ní England ọmọọba Abíádé Adélẹ́kan. Hello? Yes? Ìrẹ́ ni ẹ. How are you? Báwo ni? Ọkàn mi ò balẹ̀ rárá o. Nípa nǹkan tó ṣẹlẹ̀ níjẹta yẹn. Bàbá tó wá bá wa ń bẹ̀ yẹn, ọ̀rẹ́ ọkọ mi tímọ́tímọ́ ni o. Bàbá yẹn ò sì dáa tọkọ mi bá ti dé báyìí. Gbogbo ẹ̀ ni ó ṣàlàyé from A to Z. So kò fi mí lọ́kàn balẹ̀ rárá o. Àyà mi ń já gan ni mi ò lè sùn. Ọ̀rẹ́ ọkọ ẹni. Is that so? Okay, tell me something. Kí ni orúkọ ẹ̀? Ìpàdé ọlá ni. Ìpàdé ọlá? Ọmọ àdúgbò wo lòun lẹ̀ yìí? Ilé olóbìrí kòtò nílé wọn. I say you don't worry. Má worry, màá jáde sí ọ̀rọ̀ yẹn. Mo ti fọkàn balẹ̀ ó dà bó ṣe. Ìyá ìwà kan ni mo wù ṣùgbọ́n ṣe rí àwọn aláìmọ̀kan èèyàn wọ́n lè máa rò pé ìwà burúkú ni ṣùgbọ́n fún irú àwa báwa ṣe tó tàdé nílùú yín lẹ́yìn ó jẹ́ kí n nígbàgbọ́ wípé kò sí ohun tí irú wa yìí ṣe tí ìṣàṣègbè. Láàárín ọ̀rọ̀ yẹn nǹkan kan ṣẹlẹ̀ arákùnrin kan wá ń fẹ́ lo ọ̀rọ̀ ọ̀hún láti fi ṣe àkóbá fún mi ó fẹ́ bà mí lórúkọ jẹ́ ó dẹ̀ mọ bí mo ṣe tó lè mo wá kì í lọ mo sọ fún mo fi iye dáadáa mo ní má kọjá iye àwálé èèyàn lẹ́yìn ǹjẹ́ mo tó ń dá mi lóhùn ó ní kí ṣọ̀gbó pa bàtà kó pa jọmọjọmọ etí ẹ̀ ìyá ìtumọ̀ ẹni pé ẹ̀yìn ni bàtà ara yẹn abẹ́mọ̀ èmi ti di jọmọjọmọ etí ẹ̀ bí mo ṣe gbọ́ yìí mo kì í fìlà mọ́lẹ̀ mi ẹ̀yà ọ̀fìlómà ìṣó ìjọba tó gbé mi láti lè sọ fún bí o ṣe ní bà mí lórúkọ jẹ́ ìjọ ìyá. Kò burú ara tèmi máa ń sọ fún ọ mo ní ọmọ jìnnà sọ́dọ̀ mi ni ǹjẹ́ bóyá pé òun wádọ̀ mi déédéé ni gbogbo orú èyí kò ní í ṣẹlẹ̀. Kò burú ara àbọ̀lé ń tàn gan. Ìpàdé ọlá lórúkọ ẹ ọmọ olóbìnrin kò tó ní bẹ́ẹ̀ ni. Ìpàdé ọlá ọmọ ilé olóbìnrin kò tó kò burú máa lọlé bàbá dọ̀tún la kọ wá fún lábọ̀. Èmi mọ̀ ní àbẹ́mi kọ́ tí ọmọ ni ní fi yókù lẹ̀ èmi. Ẹ ṣe ìyá ẹ ṣe. Alẹ́ ọmọ bàbá mi kọ́ irọ́ ọkùnrin lélẹ̀ ẹ̀ fi bó ṣe múra bí jagunjagun arábì ọmọ ọbabìnrin kan ni. Ọkùnrin ló sẹ́ndì ẹ̀ sí mi láti Europe. Okay, ó fún àṣà. Gently o. Mo like it. Samuel. Ọ̀rẹ́ wọn ni ọ́. Ọ̀yà kọjú rẹ̀ sókè nígbà. Ọ̀yà kọjú rẹ̀ kọjú sí ẹ̀ ò tí ò ní létí rẹ̀. Kọ́ ọ̀rọ̀ balẹ̀. Kábíyèsí.
bàbá kí ni kí n fún yín. ìwọ má fi mí ní nǹkan èmi ní ọjọ́ ń fún ọ ní nǹkan tó ti yọ torí bí bá tiẹ̀ fún ọ lọ́mọ kan bó tiẹ̀ ṣe bí méjì ọ wá fi bí méjì nínú ààrẹ yìí kọ́ ọmọ tọ́jú rẹ̀ lé ọlá tó ti yọ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀. Ìbírónkẹ́ ó ní ọmọkùnrin yẹn ṣe kíni sọ̀rọ̀. a ní ọmọkùnrin yẹn wá bá mi ní inú ààfin ó di ìhámọ́ra láti pé kóun bá mi lò pọ̀ ṣùgbọ́n Ọlọ́run yọ mí. ó di màhámọ́ra wa bẹ́ẹ̀ nínú ààfin gbọ́ ohun tá a mọ̀ náà mọ̀ a sì gbà ọ́ lọ́wọ́ lọ a sì ń bẹ̀bẹ̀ ká tó yàn kọ́ owó ni òsì lọ́wọ́ ẹni ogún tá à ń bọ̀ ya abúṣàngó sí ni òsì kan ni. má pàjá lọ́wọ́ bọ̀ fún mi mọ́ mo ti kú lọ́mọdé tí a gbé kọ́rùn roko Ìbírónkẹ́ gbàlàyé mi dáadáa láti òní lọ ní wákàtí ọ̀wọ̀ yìí ṣiṣẹ tán láàrin mi ẹ. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kóra yín bọ̀ tẹ́ ẹ ti ṣera yín mọ́ṣẹ́ wìn ọwọ́ àpájá lọ́dọ̀ fún èmi Ìbírónkẹ́ tí wọ́n tún gbà orúkọ mi ní ẹnu ẹ tí wọ́n tún gbà orúkọ mi ní ẹnu ẹ ìpàdé ìwọ̀n kò fọ wọ́n ti sẹ́ àjọṣe wa ò sí má láti òní lọ. Àjùmọ̀bí Olúwa o. ṣé òpin ìrìn àjò ní àti Àjùmọ̀bí nì? àwọn àgbààgbà wọ̀nyí wọ́n fẹ́ fi ipò ọlá yìí bà ọjọ́ ọ̀la mi jẹ́.
mọ́ ni ká pa mọ́ ni ìjẹ́rú àgbàlagbà báyìí ni wàá máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó ru erin lórí kọ́ wá máa fi àtàpàkò wá sáré olúwa mi wọ́n ní òní àmọ́fàfà ìdí igi làábà kò sì sí ikú tí ó pàgbà tá a lè bá kó lórí ẹ̀ níbẹ̀ láàfin níbi tí ọba wà pẹ̀lú àwọn ìjòyè àwọn ẹ̀ṣọ́ ń bẹ láàfin bẹ́ẹ̀ ni àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ mẹ́wàá ọba káwá ní ọ̀gbẹ́ni Pàdéọlá ó sá mọ́ wọn lọ́wọ́ àìrí ẹlẹ́jọ́ mi gbámú ní ọrùn ọwọ́ olúwa mi mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀rí gbangba tó fi hàn yín pé bí ìgbà kan fẹ́ fi ìyà ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni Pàdéọlá kò ṣẹ̀ jẹ́ ni. awù kọ́mọ láfẹ́ agbẹjọ́rò àwa ni ti torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu àyè wa kò títọ́ sílẹ̀ wọ́n wá ń ṣèké ṣe ní lẹ́yìn ìgbà tí ó sọ àsálà láti ibi tó ti dáhùn tó sá lọ ní agbolé wọn lẹ́yìn yẹn lẹ́yìn wákàtí méjì lọ́wọ́ àwọn agbófinró wá tẹ̀ ẹ́. ó ṣojú rẹ. àwọn gbàdá yìí náà lórí gbà olóòrà wo. olúwa mi mo mọ̀ dájú pé nínú ipò tí ẹ wà ẹ ní ṣaláì lo àṣẹ àti agbára tó lọ ń gbélé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ yìí kẹ́ fi ìyà tó tọ́ kẹ́ fi jẹ ẹni tí ó bá ṣe ẹ̀ṣẹ̀. a ti gbọ́ ẹjọ́ lọ́tún a sì ti gbọ́ ti tòsì lákọ̀ọ́kọ́ a rí i pé ìgúnpá ni àwọn ẹlẹ́rìí ti mú ọ̀daràn yìí. wọn ò tiẹ̀ rí mi mú ni. ṣùgbọ́n síbẹ̀ ìgbẹ́jọ́ yìí fi yé wa pé òtítọ́ àti òdodo ni àwọn àgbààgbà wọ̀nyí fi rí i pé Ìpàdéọlá fẹ́ fi tipátipá bá ọmọọba Ìbírónkẹ́ ní àjọṣepọ̀. ìdájọ́ mi ilé ẹjọ́ yìí fi ẹ́ Ìpàdéọlá sí àwọn oṣù 6 ṣé àṣekára. Kí ló yẹ tí mi rí ẹ lánàá ni ò wá jẹ́ kó lè wá sọ́dọ̀ mi wọ́n máa wá sọ́dọ̀ ẹ rọ̀lẹ́ nírọ̀lẹ́ ní nǹkan bíi 4 ṣá máa wá màá ní kí dọ́là wá drop mi. orí ń bà ẹ káàbọ̀ sà sílẹ̀ ẹ káàbọ̀ ẹ sà. ìyá ẹ̀dá. wọ́n wà nílé wọ́n fẹ̀fẹ̀ jáde. Mami! Ọ̀ká rẹ̀ kú ilẹ̀ kò fẹ́ lọ ọkọ̀ mọ́tò yìí ọ̀ká rẹ̀. Wọ́n ti dé. Ẹ káàbọ̀ ẹ̀rí aláàlọ́ yìí. Aláàlọ́ jẹ́ ẹ bá mi mo bá ń jáde ẹ káàbọ̀. Ṣé dáadáa lẹ́yìn ẹ kú rẹ̀. Ṣìlẹ̀ dídé jókòó. Ẹ kú rẹ̀. Kúlé. Èmi mọ̀ ní o. Bó o ní ṣé ò sáburú kankan. Irọ́ kò sáburú kankan. Àwọn èèyàn wo ló béèrè ni. Gbogbo àwọn tá a ránṣẹ́ nípa Ekuro Oloja ńkọ́. Orí ilẹ̀ náà wọ́n wà o kódà kò sí bí wọn ò ṣe má dààmú tó bákan náà ni èmi gan-an láti gbẹ ti lọ n ò gbélé wọn ọgbọ́n náà Ọlọ́run ẹlẹ́dàá mi ọ̀sájà rí n táwọn wá ni. Ìpàdéọlá ọ̀rẹ́ mi ńkọ́. Ìpàdéọlá mọ́jẹ́ lọ́rẹ̀ ìgbà múndíá Ìpàdéọlá ṣe bẹ́bẹ́. Ṣé o ti rí ni. Torí nǹkan tó ṣe bẹ́bẹ́ tó dé kọ̀wé Ekuro Oloja kì í má yìí mi gan lókùn tí wọ́n á ká. Bí ìbáwò. Kọ́lá kọ̀ gíàgíà wọlé kọ́lá kò mọ́lẹ̀ bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ ọlẹ́kùn mẹ́rin tẹ́ ní pé mo lágbára tẹ́lẹ̀ nígbà bí ìkábàámọ̀ wí ó lè wọ́n bá láti pọ̀. kódà bí ìbá sọ ọpẹ́lọpẹ́ pé mo lágbára ẹ̀yin náà kúkú ẹ̀jẹ̀rìí ìlé. èdè mú ni. nígbà bí ìkábàámọ̀ wí o. wọ́n ń sàṣì ni. ó tún ti ṣe nǹkan míì. bí ìbáwò. ní tó ṣe lọ́dọ̀ mi ó tún ti ṣe sí ọmọọba Ìbírónkẹ́ kódà ó ti bẹ́ ìbọn oṣù 6 ní á fún lórí ìfimú dánrin. lẹ́nu wẹ́rẹ́ tí mo lọ yìí náà. ọ̀rọ̀ rẹ̀ ó ti ẹ̀yà gbogbo èèyàn lẹ́nu ni. ó tọ́ nìyẹn ó dalẹ̀ ọ̀rẹ́ nì.
ọ̀rí ò sí mákàrẹ́ ni bá rìn ló kú. orí mi wá mú. ó ti di dandan bí àbá dalẹ̀ yọ balẹ̀ lọ náà ni. tó ń gbà yẹn ọlọ́mọ kó pa lọ́wọ́. ìyá mi mo ti sọ fún ẹ times without number mo ní ohun tó bá ṣẹlẹ̀ ní dáadáa òun ni mo fẹ́ kó máa rántí má máa rántí gbogbo àwọn àṣìṣe kéékèèké yẹn. èmi ti gbàgbé wọn kàn fún sọ́nù èmi ti gbàgbé. ti gbàgbé oṣù àwọn ti gbàgbé. èmi ti gbàgbé. ọdún tí mo sáà béèrè ní kẹ́ fún mi. èlò ló kówó yìí. 10,000 naira ló dábàá yìí. Baba, respect ara yìí. Ntọ́ ní náà dà. Ilé olówó lẹ́nu sọ kẹ́ ilé ara yìí. Sẹ́ni gbogbo ara sọ̀rọ̀ tètè fún wa ní ẹni bó ti ní kọ́ lẹ́kọ̀ọ́. Mi ò ní kẹ́kẹ́ pẹ̀lú yín. Dábàá ní sọ̀rọ̀ ayé. Màá gbé ẹni náà pẹ̀lú àwọn ọlọ́mọ ìtura tó lè pa. ẹ lọ yọjú sí mi fẹ́ lọ sẹ̀kọ́ náà ní o. ọlọ́mọ ìtura tó pa. Pọ̀dẹ̀ mọ́ fún wèrè. Wọ́n wá mú ọ ní ìsìn yọ. Ẹ̀kẹ́ ní burúkú yìí ni ètò kó sí dúdú bí àwọn tó ń wọ ètò ọkọ̀ ojú omi ni. Wọ́n ní wọ́n mú ni. Wọ́n ní wọ́n mú wọ́n lè gbé ọjà fún. Àtẹ̀yìn náà bá wọn kọjá. Ẹni ọba rí yìí tẹ̀lé tó ń yọ̀ dídí àlẹ́ akọ́mìtẹ́ ní ọmọ wípé. Alúwẹ̀ ọmọ kẹta àwọn ẹgbẹ́. Ìdá. Pàbẹ́ dá o. Àgbáyà òṣì. Lọ́wọ́ fẹ́ dá mi lọ́rùn. Jọ̀ọ́ gbọ̀dá kọ́wọ́ ẹ̀wọ̀ ṣe fẹ́. Èmi ọmọ kókó yé ìṣàwọ̀. Ẹ̀yà kọ́ ṣùgbọ́n. Máìsì, àwọn askari àwọn náà nígbà tí mo dé jẹ́ nípínlẹ̀ gbogbo station àwọn bàbá tíráì mi títí mo lè ní kí n sẹ́tù wọn wò gbà. Bẹ́ẹ̀ni sọ́n ṣá. Orí ẹ ti dàrú. Orí ẹ dàrú ló wá mú ọbọ̀ bí. Ẹ mo fẹ́ sẹ́tù wọn wò. Wá mú ọbọ̀ bí. Wọ́n kàn ká lọ invite wa ní station wa fún kẹ́kọ̀ọ́ kọ́ statement káàdì gẹ̀nà àmọ́. Ọ̀rọ̀ yìí ò jẹ́ bẹ́ẹ̀ máa di ajá gòkè. Kò yẹ kò lè tó yẹ. Ó yẹ ní ọgbọ̀n bàbá mi. Sẹ́ni tí a bá gbé lọ àwọn àmàdá ìbára kẹ́kọ̀ọ́ kọ́ statement is wow. Very simple. Kò lè. Kò sí ohun tójú ọjà sọ. Yóò máa bẹ́ẹ̀ kò tí ó ń bọ̀ lókè ní ọ̀gá. Ayé ò ní ní ti ká sẹ́jú. Station. Sir, please respect yourself. Sir, please. Let's go. Please. Ní sùúrù àwọn náà ni wọ́n ti wọ́n lọ sọ. Àwọn ẹ̀ ọ́ kẹ́kẹ́ jẹ́ kí kọ̀ mú wọn. Nílé mi. Nílé mi. Please. Ọmọlúwàbí. Please. Yes. Ẹ̀yà jẹ́ kí wọ́n kí Wọ́n á fẹ́ kọ́ tó bẹ̀rẹ̀ àtọ́ òun ọmọ mi. Ẹ̀dí ṣó ní tamá. Bó lẹ ṣe dé? Mo ti jí. Bó lẹ ṣe dé? Bó lẹ ṣe dé? Ní ajé àlọ́ bọ́jọ́ rẹ̀ tó ń kúrò jẹ́ àlọ́ kápẹ́ àpọ̀dún lọ kiri yìí. Kò bá mi. Àpọ̀ yóò wọ̀ ẹrù wú wa. Ẹrù ìyàwó ló ń bí kí. Ẹ bá wo bèrè. Ọjà ẹ̀sọ́ náà nu ọdún tó máa jí. Bẹ́ẹ̀ bá gun náà dà, kẹ́ ẹ bá ń kó tèmi sẹ́wé kókó. Aṣọ lẹ tún ẹgbẹ́ kínní. Mọ́rọ́kà ń lọ́kọ̀ ọjàre. Gbogbo rẹ̀ náà ni mo ti ẹ̀ mọ̀ kankan ṣe mọ́kàn tí ẹ̀ di dèdèrè lọ́dọ̀ rẹ̀. Ẹ mọ̀ ṣe sùúrù fúnra yín díẹ̀díẹ̀. Ó tó yá, ta ló pè ọ́ sí? Ta ń pè ọ́ sí? Ayé nìkan lẹ wà lábà tí o gba ariwo yín ọ̀wá wa gbọ́ àbà kankan. Àgbà tí ń tara yín. Iṣu ló sì wà ní gbogbo etí kínní. Wo bí mo ju iṣu sí ibi tí n bá ti ju iṣu sí ni kò ọmọ ogun iṣu ló sì wà létí etí kínní yẹn. Ṣe bó ní kẹ ẹ. Tí ó ń dà mí lódó lẹ́nu ni. Wọ́n á lọ lọ sí ìyá ẹ wo obìnrin yìí o. Sẹ́dá ẹja o. Wàhálà yìí ti wá gègé mi lábàá yìí o. Ayé náà bẹ́ẹ̀ mú mi dáná lórí odó. Wọ́n ní ìṣe wọn mọ̀ dágún ọba tí wọ́n bàjẹ́. Kí ló ṣe fún mi? Wọ́n ti délé yìí ni. Mo bá dágún ọba tí wọ́n bàjẹ́. Bóyá ayé tiẹ̀ nìkan mọ wá. Èmi ni mo wá ayé tiẹ̀ nìkan. Ọwọ́ àgàn kalẹ̀. Ààrẹ mi sì kò kúkú rà. Ọ̀gbàdúrà sórí jẹ. Ọlọ́run ti yà sí mímọ́.
ọ̀ṣọ́ ni màá yọ bẹ́ẹ̀ rà lè ru ọ̀rọ̀ ọ̀gá mi ó. Ekule. Káàbọ̀. Káàbọ̀. Ọkùnrin. Ọbẹ̀ lábẹ́ òjò. Ekule. Orí yẹn ni wọ́n bá yé. O sì mọ̀ ọ́ rìn. Èsì fẹ́ kọ̀ọ̀kan lóko ni. Òjò yí ọ̀jẹ́. Òjò ń pọ̀ lónìí. Wọ́n bá ṣẹ́ mo ṣe kì í aago. Èwo ni tó jábọ́lẹ̀? Tíye, ojú ológbò léere. Ojú ológbò èrè wo lélẹ̀? Bí mo ti kọ bè lóko. Ibẹ̀ ni mo ti fọkọ́ gbé sókè. Lóṣojú mẹ́ta mi kí mo bá délé màá fi àwọn ọmọ mi àá fi aṣeré. Wọ́n mà rírú èyí rí o. Ojú ológbò là á pé ojú èrè mẹ́ta èrè ojú ẹ̀ mẹ́ta ni à. Ojú ológbò yẹn papọ̀ sójú kan ṣo báyìí. Ọ̀gá ìmọ̀tíyè ìjẹ́ ajínyẹ̀rì ajáde. Ojú ológbò ni. Wọ́n ní ẹ̀bà wọn. Ẹgbẹ́ sọ ọmọdé kí àfihàn ṣe. Sáàmù fún wọn. Èyí fi aṣeré àfi kí a. N ó fi ṣoògùn ni. Ọ̀dà mọ̀ fún yín mọ̀ fún yín mọ̀ fún yín. Ojú ológbò èrè wo? Ojú ológbò èrè. Ojú ológbò là á pè lọ́dọ̀ rí a. Mẹ́rin irú rẹ̀ rí o, ẹjẹ́ ajẹun. Ní ti tutù, ìyá ìtì tutù tán, ẹjẹ́ ajẹ. Ọ̀dà Abéjídé fún mi. Ẹ̀sùn mo fi aṣe, ẹ wúlò fún mi, kí ẹ̀gẹ́ ọ̀gá ṣe kéètì aṣe. Náà máa fi ṣe. Ẹjẹ́ fún ìgbé sọmọdé. Ẹjẹ́ fún Béjídé. Béjídé. Ẹjẹ́ àti ẹnu. Bàbá ẹ dákun ẹ wo kinní yìí. Kinní ná. Irú ojú ológbò wo lèyí? Olódùmarè o. Wo ohun tó mú wá fún mi. Kò wọ́pọ̀ nínú ẹni tí ń bẹ láyé ní ìsìn báyìí tó mọ tí kinní ń ṣe. Ekuro Oloja rèé o. Ekuro Oloja. Wo ìlú àròbájọ tó ti wá ní tí o ti jẹ wọn jọba ń bẹ láti yọ ọdún yìí ni Ekuro Oloja tí wọ́n wá tí wọ́n ò rí rè Ekuro Oloja rè. Ajẹ́kọ̀ rẹ̀ mi ti oríire Ìbíládé òkú oríire. Kí ló rẹ̀ sí kí ló fẹ́. Ọ̀rẹ́ mi Ìbíládé èyí dáhé ń wá dé kó tó di pé mo ní gbogbo ìwàhálà tí mo nínú àjọ ń wá kí ni. Kí ló fẹ́ fi ṣe. Díẹ̀ ìjọba ni. Ọ̀rẹ́ rẹ̀. Ó ti náwó. Ìbíládé. Ẹwọ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àṣẹ ni. Bàbá mi Àlàbí ìkọ́ni máa ń sọ̀rọ̀ kan. Ó lọ́ta mọ̀ mi mo mọ̀tá mi. Àjọmọ bá sì máa dẹ sára wa. Ṣùgbọ́n ọ̀rẹ́ kan lọ́ta. Torí pé bọ́ bá fúnni ló bí àjẹ tá a sì mà pọ̀ tẹ ni. Ẹni tó ń pè lọ́rẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ gidi gan ni. Àti ikú òní gbòòrò rẹ̀ tọ́rọ̀ rẹ̀ fi dàrú. Ọ̀sẹ̀ yìí Ìbíládé ọ̀rẹ́ rẹ̀. Bánijẹ́ ara rẹ̀ lọ́ba á jẹ́ àjẹ́ ọba kọ̀ọ̀kan rẹ̀ á fẹ́ bí kẹ́yìn ayọ̀. Àbá olóyè fín ni à. Ọlọ́mọdé àwọn obìnrin ó pé pa ọ́. Orí ikú tó ń fọ yìí. Àjẹ́ ọba ti kọ̀ọ̀kan rẹ̀ ebi lọ́ọ̀fẹ́ akéyìn ayọ̀. Ta ló lẹ́mú èyí? Àwọn alàgbà ń wọ́n ní ìdè fún yìí. Èmi ni àwa lanu gbé fún. Ẹjẹ́ tí ó dijọ́ mi. Bàbá kí ló ṣe tọ́tí àgbàdo òkè àfẹ́tánú ọmọ àparò? Ẹ lórí pé kí Ìbíládé ó jọba kó bá jọba ìlú ó dùn ẹ̀yin àgbàgbọ́ ó gbádùn ẹ sọ̀pọ̀tì ẹ̀ ẹ dákun ntọ́ bá wọ̀pọ̀ èèyàn ní wo Olódùmarè èyí táwa amọ̀jẹ̀sí inú ìlú bá ń fẹ́ ní káyìn àgbà ó bọ́ sí káyé ó lè rọgbọ́ fúnrú yín ni. Wọ́n wá lé mi ní ìfẹ́ kí kó jọba. Ẹ̀rẹ̀ fẹ́ mọ̀ pé ẹni tí irú yín bá wà lẹ́yìn ẹ̀ nílùú yìí bí ìgbà àjẹ́ bá ń sọ́lé Olódùmarè báyìí ni ẹgbà. Ọlọ́run ní ọláyé ọ̀nà àwọn ó sì mú ẹmu èyí pẹ̀lú ògo Ọlọ́run yóò sì débi tí tẹ́ fi ó dé. Bàbá olóyè ṣì ara olé Ìbíládé àjọba ni. Àwọn nù àwọn apá kejì nù. Olóyè kọ́mídóyè ṣé èso lọ́rọ̀ ráhùn ni. Owó ń bẹ lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ṣùgbọ́n kíní kan bẹ pé lówó lọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ owó òrìrà kiri Ekuro Oloja bí àṣírí ọ̀sẹ́ni fẹ́ni tó lè jọba ń lùwà yìí. Ekuro kéèké. Ekuro Oloja. Bàbá olóyè máa yẹ Ekuro kú gbòòrò. Kí n bá ní ẹ̀yìn bó ṣe agbọ̀n ààrẹ Ekuro kan ní alù lẹ́nu bá ti mẹ́mu mo yẹ mí gan yẹ̀rù abẹ́.
ọmọdé ń ṣe ọ́ èkùrọ́ orí ọ̀pẹ ló àlẹ́ èkùrọ́ ètí mú ọrọ̀ ajé wọ̀ tí gbogbo ayé òrìjẹ tí ò rí ẹni tí wọ́n ń béèrè kì í ṣe èkùrọ́ orí ọ̀pẹ. èkùrọ́ orí ọ̀pẹ ló pè é. àbá olóyè ọ̀rọ̀ dọ̀ ọ̀rọ̀ ààrẹ rí a o bó o lẹ̀ kúrọ̀ ò ṣe rí gan. sórí èkùrọ́ ọlọ́jà tẹ́ ń gùn ojú mẹ́ta ní nínú ọ̀kẹ́ tí wọ́n gbé sí bí ṣe tó nì èkùrọ́ nǹkan wa tó báyìí. lẹ́kùrọ́ a. ní yóò tó bẹ́ẹ̀. ó tó báyìí. ẹ̀kùrọ́. àní èkùrọ́ ọlọ́jà tẹ́ ń wì sẹ́ẹ̀ ó tó báyìí. bàbá olóyè ẹ mà fi ṣe kọ́kọ́ sọ́ọ́rì à etí wí ó tó bẹ́ẹ̀ ewì ó tó bẹ́ẹ̀ ìyá parí ẹ̀yìn yóò tó bẹ́ẹ̀ èwo ni ká àgbàgbọ́ níbẹ̀. sórí mẹ́rọ yìí gan mọ̀ dáadáa. mo rí mi níjọ́ mọ mi kọbẹ̀ lóko mo rí kan sórí bí mo ṣe fọkọ́ halẹ̀ bẹ́ẹ̀ hàrá lọ́kọ́ mi kọjá lórí rẹ̀ lóhùn jáde wọ́n dá yìnrìn lóṣoojú mẹ́ta rẹ̀ ló ṣe fèéfèé sí mi lójú bẹ́ẹ̀ mo bá mú yèé délé ọmọ mi arún òfin ṣeré bẹ́ẹ̀ ni mo mú nínú oko bẹ́ẹ̀ ni mo dé mọ́fìlà mo rọ̀dọ̀ ọ̀gá mi ẹ jẹun lọ lórí mo bá òun re òjé kémi náà sàn ọ́ kí mi jẹun o fìlà mo ṣí kí mi fi fátẹ́gùn sára mi lọ́bọ̀ọ́lẹ̀ lọ̀gá mi bá he kí iye mẹ́mọ̀ òun èrè ìyókò ni mo ti rí ọ̀gá mi ṣáàjú ọyọ̀ ló gbé kíní ẹni pamọ́ lọ fún mi ló. wọ́n ní mo fi ń gbé ṣe erégbè yá ọkì ń sọ láàrin ara ni pé olójú mẹ́ta bẹ́ẹ̀ ni mo lọ́kàn mi ronú sí kójú mẹ́ta náà ni yìí mo rí ní. àwẹ̀ ẹ mú ẹdí tán. ó sì kù sínú rẹ̀. ẹ máa mú kẹ́ ẹ lọ. ìlọrin àpò ìkẹ́mi gbẹ́rùn mi sọ̀hún. àwọn òfin ọgbẹ́ mi sọ àní ọmọ mẹ́mú ẹ lọ. ẹ burú bẹ mo rò bóyá òní mi wá o. ìjànà ni ó ti jó ọ̀ndàmọ̀ ni ọmọ díjẹ́ bẹ́ẹ̀ ni. bàbá ráyé jẹ bàbá. sẹ́mi bàbá lóye orí kẹ́ o. ìtàn ni ọ̀tọ̀ mọ́tọ̀ mọ́mọ́ o. kí ni tó dé kọ́ ti gbẹ́ òun mẹ́rin kalẹ̀ o. lóyè ọ. bàbá àjẹsà. kọ́ ti gbẹ́ òun mẹ́rin kalẹ̀. ó lè mọ̀tọ̀. ààrẹ ní àpàràdé aláyọ̀rọ̀ ní èmi rẹ lónìí. èmi rẹ ọ̀rọ̀ mi lé o ṣé ń gbọ́ mo gbọ́ ní tẹ̀yìnjọ́ ń sọ ń bẹ̀rù ní ìsìn olórí èkùrọ́ ọlọ́jà èsì èkùrọ́ ọlọ́jà ìwákù wàhálà wa ń tónú àwa yìí ò rí rí o ṣùgbọ́n bí a ń ṣe ń júwe rẹ̀ náà lẹ́ júwe rẹ̀ bó o ní bíbó gan-an ní nǹkan wà níjọ́ èèyàn lè rí. sórí wàá rí mo ṣàlàyé rẹ̀ nìṣàn nígbìn ṣàlàyé olójú mẹ́ta ṣé olójú mẹ́ta ìwé ọ̀nà nìkan lọ́jọ́ mi mà í òun ni torí lẹ́gbẹ̀ẹ́ mo rí tẹ́kì mo dé mọ́fìlà ọ̀gá mi jẹun lọ́wọ́ ni mo rí lérẹ̀ kéèké mi yá jẹun ni mo sí. níbo ni àwọn wà. lóko rí alágùnbẹ́líwò ni. àgùnbẹ́líwò. ẹlú ọ̀gá mi bẹ̀ lóko rẹ̀ wá. abúlé kan tá a bá kọjá odò tá a tún forin. ayé rẹ̀ á dáa. ní kọjá àbòtó. ayé rẹ̀ á dáa ọmọ bẹ̀ ibẹ̀ ni. báyìí ni ẹ máa ń sọnù ilé ẹ gbá kí ẹ mú kan sí inú fún mi. èmi àmú ayé rẹ̀ á dáa. ṣọ́ọ̀ṣì bọ̀ nínú ilé. ẹ má bá yàn sọ. ìpàdé ọlá awù ó sò díẹ̀ bò ó ṣe á dà worowo bẹ́ẹ̀. ẹ ṣáàjọ àdúpẹ́. ẹyin aya mi dànù. ẹ ń bẹ ní oko orí ìṣàrà. tó àdúpẹ́. àdúpẹ́. ìpàdé ọlá ọ̀sẹ̀ mi wà yìí. ẹ ṣáàwò kí mo ṣe. nígbà tó sì fi bínú tó èfìlú lẹ̀ ikọ̀ yẹ orí mi. kí ló jó ọlá tó fi jólẹ̀. olóyè ẹ̀yin lẹ́dùn sọ báyìí àjàlá ta ń nà ẹ̀yin náà kọ́ ẹ pẹ́ ẹ mọ̀. ó jọ orí wọ́n ẹlẹ́dẹ̀ẹ́ rí mi. olóyè a máa sọ yún a máa sọ àbí n búra fún ọ. tí ó ní búra kankan kọ́ ẹ má ṣàjẹ́ ká má kà wù àkà ẹ̀yìn mọ́. ó di lọ àní sófo ẹ̀mí. àmín. orí àti pé wọn ti àmọ̀ pé abẹ ẹni o torí mo béèrè ní ẹ̀sà ń júwe. tó nǹkan kan ni mo máa ń wá nǹkan yìí máa jọ mọ lórí nǹkan. kí ni dẹ́ wọ́n. Wàdíọlá sọ̀rọ̀ ṣe fún mi
mo sì mọ̀ pé ó di dandan ó ṣe fún mi. ó rí ọ̀rẹ́ rẹ ọmọ olórí ibú ìjókòó láàbẹ̀ bàmíọ́wà náà lọ́wà kò yí padà kò rú sí kò gbọ́n sí. èyí ṣe. ọlọ́mọdé ó burú fún ọ jù báyìí lọ. ìpàdé ọlá mọ́ ń wá nǹkan ìmọ̀ ìjọ máa wo orí nǹkan. kí ẹ̀ ń wá. nìkan mò ń wá àwọn sì ní ń bẹnu àbàyè dájúdájú òkùnkùn mọ̀wọ́ ẹni ọba wà. lábàyè. èèmọ̀ wò mí Ekuro Oloja mọ̀ ni ń wà. Ekuro Oloja ńlẹ̀ torí rẹ̀ gbéra ńlé. ó ń kúkú ni. ńlẹ̀ torí rẹ̀ dé yìí. ó ní sẹ́. bọ̀. ṣeun. mi ò sá mọ̀ ṣe dáadáa ọmọ hùwà rẹ̀. olóyè. sọ̀rọ̀ mi ń bùlá. Ekuro Oloja nù. ó ní láyé ọlọ́run wá ṣeun kí n sọ̀rọ̀ fún ọ̀bùlá. sọ. ǹjẹ́ o mọ̀ pọ́nrẹ́ rẹ ló ṣe àfẹ́ lò. ọ̀rẹ́ mi wò. ẹni ọmọ tó lọ ọmọ. ìbíládé. nbí ọba jagun oyè ti sí ibẹ̀ náà lọ́wọ́ kò lè sí nǹkan kan. kí ọlọ́run wá ṣeun báyìí tó ń bá gorí àlééfà bàbá rẹ̀ tán kí ni ìwọ náà náwó sí tọ́wọ́ rí òní tó. kò sí. àwọn kò sí. fúnra ẹ̀ ní ọ̀ránṣẹ́ sí ọkú òní lọ bọ́ gbòòrò gbogbo ń tọ́ bá lọ́n fẹ́ ni ọ máa pàṣẹ ni wá. wá. ọ yìí máa kíni kọ́. olóyè àrò. mo jí ọ. ṣé ẹ rí Ekuro Oloja ńlẹ̀ ń wò yìí. ó ní. ojúlẹ̀ èrì ọwọ́ yín ọba. ọ̀rẹ́ mi wọ́dà náà wọ́dà. omi awolugi. olóyè. ọ̀nà ọ̀bọ ẹgbà. ọ̀rọ̀ ẹ̀ mi inú òkùnkùn ní ìsì ọ̀bí láyé ẹ̀. agbára alẹ̀ ayé òní sí ọ èdè òní ní ọ. wọ́n lájẹ iṣu ọmọ ẹ̀ iṣu ọmọ jìnnà kọ jẹ. ọbẹ̀ ẹgbẹ́ gbà wá. ọjà àní iṣu ọmọ yóò jìnnà kọ jẹ. ọjà. ìpàdé ọlá. ọba mẹ́fà ìfọ̀gẹ̀ ọmọbìnrin kan ń bẹ nínú club wa tí wọ́n bá mi lọ ilé ẹ̀mú ńjọ tí à ń sọ̀rọ̀ Ekuro Oloja. wọ́n wá ní kí n bá wípé pé àwọn ti kóra àwọn jọ àjẹ pọ̀ o àwọn náà fẹ́ dá women's wing lẹ̀ lẹ́yìn tó ṣe pé wọ́n di àjírọ̀ba ẹ̀wọ̀n ò sì máa wí oníkálùkù ń ṣe kí ọ̀dọ̀dọ̀ torí bọ́ọ̀bà àjòyè tán wọ́n lè mọ ríbi mú tí wọ́n bá ń fẹ́ lọ́fẹ̀ẹ́ lóko. lọ́fẹ̀ẹ́ fi mí ṣe bàbá àṣàlẹ̀ àbí. ìyá ẹ bá ń gbé kiri mọ́. wọ́n fi mí ṣe bàbá àṣàlẹ̀. Akànnì òde àkókúdé òde mo dúpẹ́. Èwo la níyọ̀ sí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ náà lórí. Èwo la ò ní. Wọ́n jẹ́ ń gbọ́ ṣe é torí ó lè lásìkò kan lórí ẹ̀ mọ́ lè. Ẹyin dà. àwọn ẹgbẹ́ ọ̀nà ni tó lọ ẹ̀wọ̀n ń jẹ lóhùn ìpàdé ọláàbí tí jẹ́ ọdún ẹ̀ lọ́wọ́. ṣàǹgbá fọ́. kò sí tí mo fi bẹ́ tán mo dọ̀bálẹ̀ mo ní dákun bàbá sì yí kọ́ ẹ̀ lọ́wọ́ nulẹ̀ tàmá yóò lè lọ ni níjáde tí ó jáde báyìí fan lọ́nà gbọ̀ndà báyìí ògún nù lọ́rẹ̀ o ògún ní kọ́lẹ́ náà yá mi òṣògà ní sọ́tà èèwọ̀ n bá pọ̀ yìí báyìí dán ẹ̀ ọ̀bá rí mọ́ àwọn àrò pé kí ni ó ṣe bí mo sojo ni n bá tán padà lójú ọmọ ni inú bíbí wọn ọ̀fẹ́ jẹ́ ọmọ ẹ̀rọ ẹ̀wọ̀ àbí ìkẹ́ òru apá àbá ni ló ṣe bí adúdú bẹ́ẹ̀ fẹ́ o nítorí tèmi náà. bọ́ọ̀bá débẹ̀ tán yọ dèmi náà lọ. ní ẹ̀kọ́ láàbẹ̀ ni nǹkan dé. Yorùbá bọ̀ wọ́n ní àìpa fẹ́ràn rẹ ni ibi ìwà báyìí náà là á ti mọ̀ ó ti wá di ṣíṣe náà nù nígbà àgbà tí kinní yóò ti bá mu tí baálé mi ọba fi joyè mọ́ ìtìjú lọ́jẹ́ kémi náà wá lọ lókù. bọ́ọ̀rì bo. ìlọ ọbẹ̀ lókù. ìdí rẹ̀ bẹ́ẹ̀ wò séyìn rẹ̀ bí kú. bàbá àrò. wo bí. lílọ tèmi náà ní wọ́n lọ kì í ṣe lásán wọ́n ní bí ọgbọ́n bá tán nú àgbà gbọ́n mi ni. ìwọ obìnrin. ẹ̀yin ọmọ pé ọgbọ́n lẹ́yìn lòun ètè lèmi wá fẹ́ lò báyìí ọmọ pé tèmi tàwọn obìnrin. díẹ̀ kọ́lá. bẹ́ẹ̀ ni. ọmọ alála fọkùnrin rẹjò
obìnrin ọ̀pá kéjì ọ̀sán. kọ́pẹ́ ti lọ ní o. ẹ̀jẹ̀ àgbà. àrò n ò lè ṣòkò tán tó sẹnu yán. bàbá tá a mọ̀ àlá kan mọ látó rú mi lójú. báwo lójú la. ẹ ṣeun nínú àlá ọ̀hún mo kàn gbé ẹran díndín kalẹ̀ ńlọlọ́gbọ̀ ọ̀hún sì wọlé gìjà ló sì gbé lọ. ntọ́ wa jọ ń lójú ni pé ilẹ̀ wa mọ́ta ìmọ̀ ńláró bá dé lánàá tó ti wá béèrè fún Ekuro Oloja lọ́wọ́ mi. ọ̀rẹ́ rẹ̀ tá a sọ ń jọ sí. ẹyin o mo á rò pé kọ́ máa jẹ́ pé òun ló jẹ́ kí n lálàá òun. òtítọ́ làlàtọ̀ láàyè o ó sì gba ìfurasí gidigidi jọ Ekuro Oloja wa. ń bẹ lọ́wọ́ ó ń bẹ. bọ́. tó o pẹ́ bàbá. ẹ ǹlẹ́. gbà lọ tọ́jú ẹ̀ mo ti ṣe àwọn nǹkan kan lé Ekuro Oloja ẹ̀ lórí ibi ọba wo ọ̀tọ́jú ẹ̀ sí tó lè tún lè gbé mọ́ láéláé torí wọ́n ń gbìyànjú lórí àti gbé Ekuro Oloja ẹ̀ ni ṣùgbọ́n n ò lè rí gbé mọ́. ẹ jèrè. ẹ ṣeun. ó bí ọba rí ọtọ́jú ẹ̀ sí. kọ̀ pé bàbá. kò sí olè tí ó gbé mọ́ kódà olè ọ̀run ò lè gbé. ọ̀tán ẹ̀yin. ẹ kú oko ẹ kú iṣẹ́ o mò ń kí i. ń dá ọ lóhùn díẹ̀ kọ́lá èmi ló gbé ọdẹ yìí. ẹ jèrè bẹ́ẹ̀ láabi ni wọ́n ní bàbá ń jà kì í ṣe bíi ti kákù kẹ́ẹ̀sì wàá gbọ́ pé ìbíladé ọ̀rẹ́ yín kẹ́ẹ̀ gbọ́ pé ó kú láti ẹjọ́ yìí kẹ́ẹ̀ mọ́ dé ọ̀dọ̀ mi pé kẹ́ẹ̀ ti ẹ̀kí mi kódà ìjarun ni mo jáde opó. ìbíladé kú. ó kú. àtàlélú. ó kú. ipa ikú ojú rẹ̀ dà. bòmí ọ̀gbọ́n pé ìbíladé kú. àtúnkútúkú ẹ̀ ọlọ́run kò rí jì lọ. abọ́wọ́ kú obìnrin burúkú yìí. ta ló bí. wọ́n àfọwọ́ òsì kó fún sí ọ̀nù. ẹyẹ tí n bá wí sí ọ̀nù bí àbá àfọwọ́ òsì kó fún sí ọ̀nù ìdí ẹ̀kọ́ láàdé ẹ̀tọ́ yóò fòkùtù àwùdá kó bẹ́ orí rẹ sọnù. ọ̀lẹ́bí. wọn ò ní ẹ̀tọ́ lé ajáde kú ọ̀nù ìlú. ẹni tá a lè rí mọ́ ẹni tá a lè rí mọ́ wọ́n ló kú ọ̀rọ̀. èmi ìgbà kan mi ń bẹ. ṣé èèyàn gidi. èmi èèyàn gidi lèmi. àwọn èèyàn dákun ó ń sàárẹ̀ ni. kò mọ̀ sàárẹ̀ o bẹ́ẹ̀ là wí o ìjọ náà lọ́hùn ó sùn báyìí èmi náà sùn báyìí ṣàdédé ní gbọ́ hó wọ́n ní wọ́n pè é ni. ẹ dákun nítorí ọlọ́run ìrànlọ́wọ́ kan tí mo wá bá wá dọ̀ yín ò ní wípé ìbíládé kú kọ̀ mọ̀ kú jẹ́ o àtijọ́ tí wọ́n ti sin báyìí tí n bá sùn báyìí ò ní wọ́n mọ̀ rí bí mo dúró báyìí ò ní wọ́n mọ̀ rí bí n jẹun báyìí ò ní wọ́n mọ̀ rí ẹ wá dákun wíwá tí mo wá sí ọ̀dọ̀ yín pé ká ẹ̀sìn mi ní gbẹ́rẹ́ lójú méjèèjì kí n má fi rí mọ́ tí a jẹ́ ẹ̀sìn sí gbẹ́rẹ́. ìṣiṣẹ́ ọjọ́ èdè wo ló mú ọ. à ń lọ ọ̀dọ̀ bàbá tá a mọ̀. èmi ní sí ẹ. ọ̀ tí ẹ̀ láàánú èèyàn dúdú bẹ́ẹ̀ ni. torí ọlọ́mọ kíni. wọ́n máa gbàbí onígbàgbọ́. kú òkú. mọ màríre o. èmi kí n bá pa ẹ dákun. ẹ dákun nítorí ọlọ nítorí ọlọ ọmọ àjà ẹ dákun nítorí ọlọ wọlé ó yá ó ti yá ó tún dé àjẹwò ó tún dé tó sá ni. ó ní àwọn olórí burúkú ó tún dé ọgbọ́nlọ́gba ó tún dé so ọgbọ́nlọ́gba ó tún ti dé ó ti dé ó dé. Prince ẹ má gbàgbé gbogbo nǹkan tí mo sọ fún yín tẹ bá ti délé kẹ make sure pé ẹ rest dáadáa you understand until tẹ bá padà fún check up màá lè advice bóyá ẹ máa travel abẹ́ ẹ ní travel. Thank you very much. You're welcome. ẹ ṣé
madam Yes, sir. ẹ kú ìtọ́jú. Ẹ ṣé, sir. ẹ jọ̀ọ́ kẹ́ máa rán wọn létí pé kí wọ́n máa lo oògùn wọn dáadáa. Okay. ẹ dẹ̀ máa guide against àwọn visitors mo wá kí ẹ ṣe é mọ àwọn èèyàn wa. all right. okay. Thank you, sir. Yeah, Thank you. Okay. ẹ ṣé. Thank you. Bye. Thank you very much. Bye-bye. wọ́n ní o ti mú sílẹ̀ wọ́n ní bọ̀tí tá à ń gbọ́ ni pé èyí tó mú sílẹ̀ yẹn fake ni kì í ṣe original one wọ́n ní reason why tí gbogbo àwọn nǹkan fi ń ṣe dàrúdàrú ní ìlú nìyẹn. Prince nísìnyí kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn aráàlú. tí ìmọ̀ràn tèmi rí fáwọn aráàlú táwọn aráàlú bá rí pé nǹkan kan ò dá kọ́ ló fẹ́ sun àwọn olóyè nínú àwọn olóyè àmọ́ the next step láti take ṣòmọ̀ yìí pé tí èèyàn bá fẹ́ pọn omi tó bá ṣí tap tó bá fẹ́ pọn omi tí ò bá rí omi yẹn ń bẹ̀ ní gbogbo ìgbà nínú ilé tó dẹ̀ nídìí omi àwọn solution sí débi bí a bẹ̀rẹ̀ sí rí omi yẹn rẹ́ you see tí àwọn olóyè náà bá wá rí i pé ẹ̀sùn àwọn aráàlú pọ̀ wọ́n á wá àtúnṣe sí wọ́n á ní kó ṣẹ̀ṣẹ̀ lọ gẹ́ẹ̀tì àwọn ní the right one Ekuro Oloja yẹn tó jọ́rìí jìnnà ṣe tó bá jẹ́ mi ni wọ́n ní kí n lọ bẹ̀ kẹ́mi náà lọ wá Ekuro Oloja yẹn ní ìbárí nǹkan I don't need to worry myself àwọn problem wọn nìyẹn. ìyá nǹkan dé o. èyí ti rí. mẹ́wàá ń bẹ ibi àfọ̀rọ̀ sí ogun ò bá bẹ̀ lọ. ẹni àròkó ti kú òkú mọ́ Adélẹ́kàn tó ti wọ̀lú ẹnu rẹ̀ ò sì papò kódà ó ti kọ̀kọ́ kúkọ sínú ìwé ìròyìn. ẹ̀yin lẹ́sìn lójú òní tì mí. ojú òní tì ọ́ ojú òní tì ọ́ èyí ẹjọ́ ń du ọba mọ́ra yín lọ́kọ́ nù. wọ́n ní bọ́mọdé ọba mẹ́wẹ́lẹ́wẹ́ ni tí ò mọ̀wé lówè àjẹwẹ́ sọ́wọ́ ọ̀tún àti ìjówè sọ́wọ́ òsì ìwọ ọmọdé yìí o ẹwẹ́ rèé o òwe rèé o láìpẹ́ gírì ẹnìkan máa fẹ́ wẹ̀ ṣègbẹ̀dú ni kábíyèsí fọkàn rẹ balẹ̀ kí ni mo wí fọkàn rẹ balẹ̀ ó gbélé gbọ́. Kí ló wà?
Yeah. Oh. Love, where are you? I cannot see. Kí ló dé? I see, where are you? Yes. Kí ni yẹn? Mi ò rí anything. Mi ò rí nǹkan kan. Ọlọ́run, mi ò rí nǹkan kan. Ó rí nǹkan kan? I don't see you. Yes. Ó rí náà? Mi ò rí anything. Ó rí báyìí? Mi ò rí náà. Ó rí? Mi ò rí náà. Mú mi lọ sí bedroom kí n lọ wash. Kí n fọ ojú yẹn bóyá màá rí. Hey my lord. Bàbá wa Àjàgùnmàlè. Ṣé bí ìlú àròbájọ ṣe ń lọ yìí bẹ́ẹ̀ náà là á sì dákẹ́ tá a mọ̀ wò wọ́n ràn. Yèyé Olúmọrẹ. Kára ó lè o. Ọmọdé méjì lọ̀rọ̀ wọn tí ń gègé inú igbó. Àwa àgbà la mọ̀ bí tí ó wò sí. A ti sọ fún wọn ò gbà. Ẹbí ló ní ń wáyé. Lẹ́wọ̀n arákùnrin mímú wá tí mo ní kẹ́ ẹ mú wáyìn ó ní ìdí pàtàkì sóye yín mo fẹ́ kó wá wà ní abẹ́ ààbò níyìn ni torí gbogbo ibi tí ń bá ń wọ́ tí ń lọ káàkiri báyìí àwọn ọ̀tá ń tẹ̀lé kiri. Brother, àwọn ọ̀tá yẹn wá ìtẹ́ ṣe lé wọn padà. Oh no shit tó bá jẹ́ ní England ni màá ṣùtú wọn ní. aláìmọ̀ kan ọmọdé ń ṣe ọ́ ẹ gbà pé gbogbo tó le kókókókó ó ń bọ̀ wá dẹ̀rọ̀ èyí máa lọ. ṣe o ẹ pẹ fún wa. ẹ̀gbọ́n mi wá ìtẹ́ ṣe dúró náà. ọba náà ní jìnnà. wọ́n máa wá wù ọ́ sọ̀gbọ́ ẹ máa lọ sí. ẹ ṣe wà á jẹ ọ. sọ́mẹ́fù ìdílé kò mú arákùnrin lọ sí ẹ̀wù fún mi ó kọ̀ ẹ́ tí ń jẹ́ arákùnrin. Prince ni Prince ń bọ́ ni mo tún lọ ń sẹ́yìn. àyànníkọ́ mú ẹ lọ sí ẹ̀wù ọjà sáǹdélé. ẹ kú pé o èyí tá a wá ṣe lónìí àwọn aláṣepọ̀ ọba ṣe o ẹni tí a gbé ọ̀pá oyè lé lọ́wọ́ lónìí àsìkò rẹ̀ yóò tu gbogbo wa lára yóò rọ ẹ̀kẹ́ ilé yóò rọ ọkùnrin ilé aboyún òbí tibitire àgbà ó tọwọ́ àlàbọ̀sùn gbogbo wa ní ọ̀dẹ̀ lọ́rùn lásìkò tiẹ̀ o. Ó tó àwíṣẹ́ ohun tí ẹ fẹ́ fi ṣe kò kárí ètùtù oyè lónìí
kì í ṣe Èkúrò Ọlọ́jà o. Yèyé Olúmọrẹ ń bọ̀ pẹ̀lú ẹni tó ní Èkúrò Ọlọ́jà tó tọ́ lọ́wọ́. Èyí ni kẹ́ẹ̀fì ṣe ètùtù oyè àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ láàrin ìlú yóò dópin o. Àrò. Kábíyèsí dúró ọ̀tẹ̀ lọ́wọ́ kínní o jìbìtì sì ti wọ̀ èké ti dáyé o. Ibi abánigbé bí ọmọ gbé ibẹ̀ ní gbé. Ibi abánigbé tí ọmọ tẹ ibẹ̀ ní tẹ̀. Àrò mo jẹ yìí náà. Kábíyèsí ìràwé amádájọ́ rẹ̀ kó sùn náà ni. Àjẹgbẹ́mì ni ti kàlùkàlù ọjẹ yìí náà. Mo jẹ yìí náà. Àwíṣẹ́ adákùn ẹ̀ máa fẹ́ tù lọ. Ìgbọ́dọ̀ kí àjàgbọ̀n lọ́wọ́ láti jọ èmi. Olóyè Àrò. Wọ́n jẹ yín. Gbogbo ẹ̀yin aráàlú. Káyì purọ́. Àjàgùnmọ̀lẹ̀ ń ṣèké. Òótọ́ ní fojú hàn bọ̀ yìí o. Lọ́nà wo? Awù gbangba ọ̀dẹ̀kùn kedere ọbẹ̀ wò. Ẹnìkan ò tiẹ̀ gbọ́dọ̀ látàn lórí sífà. A sì gbọ́dọ̀ pé bàbá wa yìí lékè. Èèwọ̀ ní. Ẹ máa wo lẹ o. Ẹ lẹ o. Ẹ wo lẹ yá. Ẹ lẹ o. Ẹ kú kalẹ̀. Ẹ lẹ o. Ìwà ló dé tẹ̀sí ń tẹ́lẹ̀ gírígírí gbẹ́gbẹ́ dálẹ̀ lójú. Èwo la rí o. Ń tẹ́ rí ń bẹ o, Àrò. Èkúrò Ọlọ́jà tẹ́ ẹ fẹ́ fi gbé ọ̀pá àṣẹ lé ìbíládé lọ́wọ́. Òun dà mo fẹ́ rí. Ìnì. Èkúrò Ọlọ́jà ni. Sọ ní mi ni. Kẹ́hìn. Bàbá Sámọ̀. Èkúrò Ọlọ́jà rí. Ìfura lóògùn àgbà. Àlátọ̀ ọláńjọ́ sí. Mo ti mọ ibi tí yóò yọrí sí. Ẹ̀yin lẹni pé ọwọ́ Èkúrò Ọlọ́jà rẹ̀ gan-an ni mo tọ́jú pamọ́. Eléyìí tí mo fún ọ gan-an kì í sojúlówó torí mo ti mọ̀ pé wọ́n wà á gbé e. Tó bá rí pé o mú lọ bí mo sì gbé náà ìgbà. Ọmọkùnrin dà bọ́ sí àyìn. Bọ́ sí. Mo kí gbogbo ìlú o. Ìpàdé ọlápá yìí ni. Àrò bí gbogbo èèyàn ò tiẹ̀ sì mọ̀ àti gbogbo ẹ̀yin olóyè ebe yìí a mọ̀ yìí pé àtàwa àtẹ̀yìn àti Èkúrò Ọlọ́jà láti jọ ń gbé nílùú yìí látọjọ́ tó ti pẹ́. Èkúrò Ọlọ́jà gidi rèé o. Ọ̀ndà. Ọmọ bàyí dá Adélẹ́kàn. Yes ma. Bọ́yà gbogbo yín lẹkún mọ̀ tẹ́lẹ̀ àbí tani òun lù. Adélẹ́kàn mi ni. Ẹ kàlẹ̀ sà. Kí lẹ ti rí sí iṣẹ́ tí Èkúrò Ọlọ́jà yìí ṣe rèé o. Ó nù. Gbogbo yín lẹkún mọ̀ pàfọ́jú lọmọkùnrin. Ó ní wọn àbọ̀ rí wọn. Aṣọ wọlé nìkan kan wọ́n wọ̀. Àwọn chief ni. Yes. Then àwọn àgbàlagbà. Yọ̀ọ̀dà fún yọ̀ọ̀dà fún. Àwọn màmá yìí. Yọ̀ọ̀dà fún wo. Ṣé gbogbo yín lẹ ti wá gbà ní ìsìn pé Èkúrò Ọlọ́jà gidi ni? Gbà ẹni tó bá wá wù ọ́ so lọ. Gbogbo ìlú mo kí yín o. Gẹ́gẹ́ ti mọ̀ pé Èkúrò Ọlọ́jà àwọn tí gbogbo wa ń ṣe wàhálà lórí náà ni. Lórí ọ̀rọ̀ tí Àrò sì sọ ọ̀rẹ́ mi sì ni. Ọ̀rẹ́ mi ni ìjọba. Àmọ́ gbogbo ilẹ̀ ti sọ pé ẹni tí ó bá ti dọ́wọ́ rẹ̀ náà ní kábíyèsí kọ̀jẹ́ bó ti jẹ́ kì wá jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà Èkúrò Ọlọ́jà rèé o gbogbo ẹ̀yìn èèyàn. Àrò kábíyèsí. Àrò kábíyèsí lọ ṣe ń báyìí. Níwọ̀n bá ṣe ní ìrẹ́ bá ti ń bẹ. Ìrètí ti ń bẹ. Orí adé òní ṣe láì mọ́ dàdé. Láṣọ̀kù ẹ̀mí jáde yìí lọ.